ومنعنا حظنا حتى من العمل يا خالق الخلق يا رحمن خاطبة يا من يرى ما خفى خفى يا عالم الجمل يا من يرى ما خفى يا عالم الجمل أنت الذي قال ادعوا أستجيب لكم فارحموا بيدك ذا النجوى وذا الزلل فارحموا بيدك ذا النجوى وذا الزلل إن العدا كلهم يسعون في تلفي ويزعمون بأني لست بالناجي ويزعمون بأني لست بالناجي أسألك ربي ببطال ما صنعوا ما صنع فأنت رب إلهي حافظ الراجي فأنت رب إلهي حافظ الراجي يا غارة الله الله حل العبد ما ربطوا وشتت شمل أقوام الذي اختلطوا وشتت شمل أقوام الذي اختلطوا الله أكبر سيف الله يقتله وكل ما قد خلوا في رأيهم هبطوا وكل ما قد خلوا في رأيهم هبطوا فسيكون عليهم ما قد يظنون بنا سرا وجهرا بسم الله الرحمن 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكذوم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد adúpẹ́ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah Ọlọ́run bá tí ó sì wá ní mùsùlùmí olùbá tí adúpẹ́ fún à ń tọrọ ìkún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn ará rẹ̀ tá sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀ akí gbogbo wa káàkiri gbogbo àgbáńlá ayé níbi tí ẹ ti ń wò wá àtàwọn tó jẹ́ yí pé a tún máa gbọ́ sétí nígbà tí wọ́n tún gé sí ọ́díò lórí àwọn WhatsApp platform tí kálukú wá bìlọ́ǹgì sí ipe assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Ẹgẹ́ bá sì mọ̀ yí pé ní gbogbo alalẹ́ ìjọ Jímọ̀ àbáyé so akálàsí adé sátidé lẹ́ ká máa pè so a máa ń ṣe tafsir ibi tá a sì tún dé ní ìjẹjọ òun náà ni Suratul Qalam àwa sọ yí pé ọwọ́ àwọn àyà tó parí rẹ̀ láti gbé lónìí nítorí pé àyà yẹn ọ̀rọ̀ ojúkójú wà níbẹ̀ torí ẹ̀ la fi wá nímọ̀ yìí pé kí ni ọ̀nà àbáyọ àbí kúrò níbi ojúkójú ṣùtì báyìí tójúkójú bá wóyàn kí lọ́nà àbáyọ kó tó wóyàn ọ̀nà wo lágbà protect ara wa ojúkójú ń bẹ so àwọn ayatò last sura Suratul Qalam Quran chapter 68 Quran chapter 68 so kìí ṣe àwọn èsì Quran chapter 111 so tí ó rí pé Suratul Mas so Suratul Qalam ó ní ọlọ́run bá lè kọ́lá ibi tọ́lọ́run bá lè bá ọ̀rọ̀ dé ní ìjẹjọ́ verse ibùládé verse 48 ọlọ́run ní ba'da a'udhu billahi minash shaitanir rajim ìwà nàbí lẹ́yìn ìgbà tá a ti sọ̀rọ̀ àwọn kèfèrí pé àwọn ọlọ́run à ń lọ́ wọn lára dàlìkíámà ní gbogbo tá à ń ṣe láyé wọn náà fi lálàsán ni alìkíámà gẹ́gẹ́ nìyá wọn wà ìwọ́sàfẹ́rẹ̀ tí wọ́n máa ń ṣe làwùlàwù bẹ́sẹ̀ ń ṣe wọn ìwà nàbí dí wọn á bọ́ sọ̀rọ̀ fasbir li hukmi rabbika ọlọ́ni wà nàbí fasbir ṣe sùúrù li hukmi rabbika fún ìdájọ́ ọlọ́run ọba rẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé ìwà nàbí ṣe sùúrù lórí gbogbo sùtà táwọn ọ̀tá fi ń kàn ọ́ pátá àti bí wọ́n ṣe ń pè ọ́ nírọ́ tó ti bá torí ìdájọ́ ọlọ́run ọba rẹ̀ tí a ń sọ ọlọ́run ọba rẹ̀ ń bọ́ àdájọ́ sẹ́ni gbogbo ọjọ́ tí ẹ̀dá tó bá ti wò kún lè gbìjà ara wọn ọlọ́run àdáda bùkátà rẹ̀ táwọn ọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀ lọ́tún lósì lágbájá ṣe báyìí tàbádó ṣe báyìí ẹni ta lọ́jẹ̀bi tí kálukú ń dáhùn ẹ̀yin lẹ́fẹ́ bọ́lọ̀ ń dájọ́ náà chance kẹ́tì wà nílẹ̀fẹ́ tí wọ́n bá sábòsí sí tí ẹni kọ́kọ́ tẹ̀wọ́ báyìí ọlọ́run tó wáyé pé báyìí ló ṣe rí ọ̀tá ìyún lágbára pọ̀ ṣùgbọ́n lọ́wọ́ máa ń dẹ́ẹ̀dà dábùkátà rẹ̀ tó bá ti rí páwọn èèyàn wò pé ẹjá gbẹ̀tọ́ wá ẹjá ti gbẹ̀ gbogbo ọwà òwúrù yóò sì lọlẹ̀ padà yàbọ̀ ọgbẹ́ pé síbẹ̀ lẹ́fẹ́ gbà ní kẹ́ẹ̀dé ń bá yín gbà ọlọ́run ní fasbir ìwà nábì ṣe sùúrù li hukmi rabbika irú sùúrù wo ló ṣe lórí gbogbo sùtà táwọn ọ̀tá ìtí ẹ fi ń kàn ọ́ wọ́n fẹnu sáátà rẹ wọ́n fara ní ọ gbogbo ń tọ́ ẹkọ́ jẹ́tọ̀ rẹ wọn ò ní fún ọ wọ́n tó pé ọ nírọ́ tó ò sì mọ̀ kó dòdò lọ ń sọ àwọn alùsùnnà náà ẹ mà jẹ́ àṣẹ sùúrù lórí gbogbo sùtà táwọn ń bídí àfi ń kàn wá pátápátá láwọn ọ̀rọ̀ tó wà gẹ̀ẹ́rín tí kálukú gbóòrì pé aláàjì tẹ́ ẹ bá fẹ́ parọ́ ẹ bá tiẹ̀ pa wọ́n rọ́ tó lè bùyín lẹ́yìn ẹsẹ̀ ẹ bá parọ́ tó lè bùrù ní ẹgbà tí yẹn bá gbódùdó lọ́wọ́ tẹ́yẹn ní Kamaldeen Yunus kò sínú 100 wallahi irọ́ white àkọ́kọ́ fẹ́ntẹ́rì ẹ̀ bá pé
yóò kọ́ wò pé tí ẹ bá léèyàn travel lọ Saudi ọlọ kẹ́kọ̀ọ́ certificate ló sì fi lọ ṣàpẹntẹ wọn ò lè fi rọ́ọ̀ lójú ni grade ilé eke grade àkọ́kọ́ oní imtiyaz èèyàn distinction sàbí excellent imtiyazu grade àkọ́kọ́ náà grade kejì oní jayidi jiddan jayidi jiddan yẹn oní very good kọ́lá wà máa ń lò so credit lọ́kàn tàbí merit so ti yí báyìí jayid oní merit jayidi jiddan ní credit èwo ló lè jù ní merit àti credit wàrà àtàwọn olóògbé náà so ọwọ́ ẹsẹ̀ kú makbul pass Saudi wá gba ju ẹni tó bá fẹ́ get admission ní Saudi in tí wọ́n ò kọ́kọ́ sí dáná yé oní imtiyaz grade A nù in tí wọ́n consider sí kejì oní jayidi jiddan Saudi èmú jayidi so tẹ́yìn bá lọ Saudi tó bá fi wé ẹ̀rí lọ 90% ẹ tọ́lọ ni pé ìtìyàsù ló ní nílé eke wọn distinction ló ní kó tó lọ distinction lẹ́ni yẹn ní kó tó lọ so sẹ́ni tó wá ní distinction kó tó lọ ní ọ̀wà ní sínú 1 to 100 kí ló fi ní distinction ṣe fọ́jì result fún mi so but káti ẹ̀ wá sọ pé ìyẹn bá wá rí náà tó tọ́ ìgbà kan bẹ nǹkan lè má yé èèyàn ó sì tún lè yé nígbà míì ìṣẹ́bọ́lọ̀ ló ní ọlọ́run ní mọ́ sí fátíù káti ẹ̀ sọ bẹ́ẹ̀ débi pé wọ́n láìkò tó rí bẹ́ẹ̀ fún mọ́mí láìkò rí bẹ́ẹ̀ Sheikh Kamarudin Yunus alásùnmọ́ àti wà ní wà fà wà ní so níṣẹ́ tí wọ́n distinction mẹ́sàn-án iná lọ́wọ́ à ń bẹ̀ so distinction imtiyazu mẹ́sàn-án àwọn sì ní number 7 àwọn sì ní number 7 so gbogbo oríṣiríṣi kútúbí Boko Haram ní kìíní kan Boko Haram ní àwọn alùsùn náà so gbogbo ẹ̀ náà ìwọ̀tọ̀ ọba gbé súná lọ lórí lórí ọ̀wà nítorí páwọn ń parọ́ kí wọ́n náà wá bọ́ta pí jámọ́ wọ́rọ̀ kẹpa so a ó ti gbà wípé ọ̀rọ̀ wa ọ̀tà sí pé à ń wẹ́lọ̀ léwẹ̀ wèrè wá jáwọ́bẹ̀ ọwọ́ akásọ sọ̀rọ̀ kí téèyàn ọba fọgbẹ́ kún wèrè ó di méjì wèrè ó di méjì wà á fi sùúrù kún ó jẹ́ ọ̀kásọ ń lọ ó jẹ́ ọ̀kásọ ń lọ nígbà ọba kásọ lọ tán ìwọ́ wà á sì pa ọmọ nílé ẹ̀dá fún ọmọ kan ọmọ olówó àmì ẹ̀hún bá máa sọ wá ṣùgbọ́n tí wọ́n náà bá lọ́ fò wọ́ta ń hò ọmọ lé lọ wèrè ti di púpọ̀ so ìrọ̀nù kálukú gẹ́mọ̀ sẹ́gbọ́n táwọn àwọn èèyàn tẹ́kù jà àwọn tí mo àwọn kálukú tí mo tọrọ so ìta bá débẹ̀ ní pé ìmọ̀ wá gbogbo ẹ̀yìn tẹ́ jẹ́ àwọn àwọ́ta jẹ́ alùsùnnà torí pé àpèmọ́ra ẹni lè yàn pé tèmi nílé èmi ìsàlùbìdí alùsùnnà ní mi ní ẹ̀má ní alùsùnnà mùsùlùmí ní mi ìyàlọ́ jọ òsì anímọ̀jà alùsùnnà ó ní ẹ̀ máa yà pàdé nítorí kí ní wá ọ̀rọ̀ mú yẹ sọ́rọ̀ ọjọ́ òní so àwọn àfáà ẹ̀sìn wọ́n jẹ́ kó yí wa ó sì yí wa bẹ́ẹ̀ ọlọ́run ló sì jẹ́ kárí bẹ́ẹ̀ tọ́ ọ̀bá ti lè já alùsùnnà yìí sí yẹn rí alùbìdí àlọ́jẹun àáfọ́ méjì ni mùsùlùmí alùsùnnà mùsùlùmí alùbídíà afẹ́mọ̀ mùsùlùmí tó jẹ́ sí mùsùlùmí tó sọ pé òun tẹ̀ lánàbí ni pẹ̀lú súnà tó fi ilẹ̀ àbí mùsùlùmí tó sọ pé no mo kàn jẹ́ mùsùlùmí ni mo fẹ́ máa fi orí mi ṣẹ̀sìn àmọ́bí tó bìlọ́ǹgì sí gbogbo tí bá rí kí wọ́n ṣe fún wa ọba tó dá wa ti pa ọ̀gá wa láṣẹ
ọlọ́run ní fasbir wà nábì ṣe sùúrù o lórí gbogbo sàtẹ́ máa fi kàn ní tí ẹ fi parọ́ mọ́ wa ní tí ẹ fi ṣe gbá ní tí wọ́n mọ̀ nípa wa káàkiri nípa pípa nípa lílù nípa gbọ́. So fasbir li hukmi rabbika. فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت ọlọ́run ní wala takun ìwọ ànábì mọ́dà ẹ̀gẹ́ bí كصاحب الحوت mọ́dà ẹ̀gẹ́ bí bàbá ẹlẹ́ja tàbí ààrẹ ẹja ẹlẹ́ja kákùbá mọ́dà ẹ̀gẹ́ bí ẹlẹ́ja tààlẹ́lẹ́ja ànábì Yunus lọ́lọ́run fún bá alayhi salatu wassalam kí ló fà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí torí pẹ́jágbé mi ọba tó dá wa wá ní ìwà ànábì mọ́mọ̀jọ Yunus ọmọ Mata ànábì Yunus ibnu Mata mọ́jọ o kí lọ́lọ́run fi ní kọ́ mọ́jọ ànábì wa Yunus alayhi salatu wassalam ọbọ́lọ̀ ń bínú la fi ń pè wá sákèésì pé ẹ dákun tá a bá ń ṣe wáàsí mọ́bọ́lọ̀ ń bínú kọjá ibi tó bá ti ní kó o bínú lọ má bàa bínú sórí tí ẹni kọ́ ọ sọ ẹ̀yin yẹn ọmọ yẹn ti ẹ̀wọ́n àwọn yẹn ti aṣáyé dà kí ní sọ parẹ́ ni ntọ́lọ̀ fi bá nàbí Yunus dànù tó fi bá wí yẹ stafula tó fi bá wí Yunusa ìntì ni o bínú sí mo ní ọba mi bínú ní síbí mi Ọlọ́run ni mo dáhùn Ọlọ́run wá ní wà nàbí ìwọ mọ́jọ Yunus tí ọ máa farada torí pé al-mu'minu awil muslimu alladhi yukhalitu an-nasa wa yasbiru ala adahum khairun hadith anabi ni minal muslimi alladhi la yukhalitu an-nasa wa la yasbiru ala adahum anabi ni mu'mini mùsùlùmí tí ń rọ́pọ̀ báwọn èèyàn tí ń míngù pẹ̀lú àwọn èèyàn wa yasbiru ala adahum ìwọ̀n fara dasùtà tí wọ́n fi ń kàn níjọ́ mi ò lè rí àwọn ọwọ́ ọ̀pọ̀ wọn sànú yóò sàfaradà kọ̀ bá wọn jà kò sí kẹ́kẹ́ ànábì nírú mùmíní yẹn lóore ju mùmíní tó ní ẹ̀wọ̀ èmi ò lè dúró láàrin àwọn èèyàn aburú ayé ti bàjẹ́ aburú yẹn ti pọ̀ jù mi ò lè dúró bẹ́ẹ̀ mi ò lè withstand there tọ́wọ́ asálọ tó lóun ò lè dúró bẹ́ẹ̀ ànábì ní ohun ọ̀sẹ̀ tó kò sí dáadáa because kálukú tí ń kílèmù iman ṣe èyàn máa kílèmù kó mọ́wé tí wọ́n bá tẹ́sẹ̀ rí fìtì náà kí fìtì náà má gbé ọlọ ìgbàlá látò náà kò sórí gbàgbọ́ ní orí nke ìwọ̀n náà báyìí o sì súnmọ́ odòrò sì gbé ọlọ ṣùgbọ́n o rí rìkúrì ọgbọ́gbọ̀ púpọ̀ o rí ibi tó wà kò sínú nǹkan náà bẹ́ẹ̀ a sọ pé a ní mọ́ ní àmọ̀ ìgbàgbọ́ ní ṣùgbọ́n sáà máa bẹ lọ kádàwọ́ ọmọdé ni o Ọlọ́run ní wà nàbí mọ́dẹ̀ gẹ́gẹ́ bí kí ló ṣẹlẹ̀ sáà nàbí Yunus ó ní pé nígbò ṣe wáàsí táwọn èèyàn rẹ̀ ọ̀gbọ́ ọwá ní ẹ̀wò tí wọ́n ti pẹ́ ẹ̀fẹ́ bínú Ọlọ́run mọ́ kékékékékéké mú tí ń jẹ́ sí ìbáyé se mọ́ ọkà kú láàrin wọn sí bínú náà Ọlọ́run wá wò ìṣẹ́wàsí fún yímọ́ ọkà pa wọ́n ti rán wá wò ká ó sì padúrà àwọn ìjọ ìtì torí pé wọn ọ̀gbọ̀ tí ẹ ṣé mo tí ìní ọba ń bínú mọ́ bínú Ọlọ́run bínú àfúntọ́ wá ṣeun ìwà jẹ́ ọ̀wẹ̀ wọn ẹja ni ọwà gbé ọmọ ibi tó ti bínú lọ tó ti dúró lẹ́gbẹ̀ẹ́ odò lọ́rùn ti ní kẹjọ wá ẹja kan wà láti sàlẹ̀ odò ẹja tó ẹ̀pọ̀ lọ́rùn ránṣẹ́ ọkàn fani tó bá gbà nàbí mọ́kù ànàbí Yunus ló bá gbé mi àwọn àfáà ní ẹja tó gbé yùn mi ẹja mi náà tó gbé mi ìmí náà tó gbé lẹ́yìn náà mi ọwá ṣẹ̀ṣẹ̀ lọ sàlẹ̀ odò lọ́nà ló fi sọ yí pé wà náà dá fi zulumat nínú ayá nígbà Ọlọ́run fẹ́ sọ Ọlọ́run mú wá ní púrà ní pé Yunusa wá pariwo nínú àwọn òkun kìí só òkun kan òkun inú ẹja kan inú ẹja míì inú míì òkun inú ìsàlẹ̀ odò lọ́nà jámù ló mú wá so Ọlọ́run wá ní wà nàbí mọ́dá ẹgẹ́ bí ká sahibil huti ìdínádá wa huwa makdhub ìgbẹ́ ẹja gbèmí
tán ó pariwo àwọn Ọlọ́run òkè Ọlọ́run dákun ṣàánú mi Ọlọ́run dákun ṣàánú mi ìnira ti dé ونادى في الظلمات أن لا إله إلا أنت bóò ló sì wá pariwo Ọlọ́run nínú ìnira yẹn ẹ máa gbọ́ à ń fi àsìkò yìí bẹ lọ́run ibi tá a dé à ń bẹ lọ́run ọba àlekọ́lá gbogbo mùsùlùmí pátá tó wà nínú ìnira kan sí kejì Ọlọ́run ọba àlekọ́lá bó o sì bá ní yọ ànábì Yunus kúrò nínú ìnira yìí tó yọ Ayub kúrò nínú ìnira rẹ̀ Ọlọ́run bá ní bí àbùkátà kálukú wa náà wọ́n láti kọ́ sóò rẹ̀ ìtí ànábì Nuhu tí Yunus ṣe ẹ máa gbọ́ ń tọ́ sọ sóògùn lọ́lọ́ sí ni sóògùn lọ́lọ́ sí kọ̀ lọ sí gbẹ́rẹ̀ kọ̀ wá gbo kò sí kí ni o kọjáwé àwọn àìsàn kan bẹ tó jẹ pé ewé ni solution rẹ̀ à ń bọ̀ bẹ́ẹ̀ àwọn àìsàn kan bẹ mọ́ kò lè jáwé ò lè wá gbo kò sí solution rẹ̀ dúkọ̀ padà sọ́dọ̀ Ọlọ́run lọ ewé àtegbò ọ̀ràn Ànábì Yunus alayhi salatu wassalam ó wá pariwo Ọlọ́run òkè kí ló wí لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. Suratul Anbiya aya 87 nìyẹn Suratul Anbiya aya Quran chapter 21 aya 87 ó ní ونادى في الظلمات أن لا mọ̀mọ́ Suratul Qalam là ń tú o ṣùgbọ́n ìyá àmọ́ tinú Kùránì bọ̀ sínú Kùránì míì ni lóòfin ní ṣìṣe lóòfin ní tútùkútù Kùránì lọ́ọ̀mọ́ tinú rẹ̀ bọ̀ sínú àyà míì Ọlọ́run kẹ̀lọ́ pariwo bíi ni ó pè wá bóò ló ṣe pè wá bóò ló ṣe pè àwọ Ọlọ́run inú Ànbíyà ló ti sọ kí ló wí Ọlọ́run wà nada fi dhulmati wa dhannuni idh dhahaba mughadiban. Ọlọ́run ní ẹjẹ́ ń sọ̀rọ̀ Ànábì Yunus fún yín o ẹlẹ́ja náà ni o idh dhahaba mughadiban nígbàtí ń lọ tí ń bọ́ lọ ń bínú Ọlọ́run tí ní ò bínú fadhanna an lan naqdira alayhi òun ròyìn pé àlégbà ọmọ pé ṣebíṣẹ́ wa náà ló ń ṣe ṣebíṣẹ́ wa náà ló ń ṣe ṣebí wa náà ló ń ṣe ó lè ṣe Ọlọ́run gbà míì tọ́nà ọba ní kí Ọlọ́run bọ́ wí lórí rẹ̀ fanada fi dhulumati. ṣùgbọ́n nígbà tẹ́já wá gbé mi ọwọ́ pariwo Ọlọ́run nínú àwọn òkun tó wà kí ló wí ń jọ́nà àdúrà wo ló ṣe ẹbọ kọ́ ló sí ẹbọ kọ́ ló gbé gbólóhùn tó sọ gbólóhùn ìmọ̀ Ọlọ́run lọ́kan ni níta ń sọ nù èèyàn máa ń pọn mí lẹ́dọ̀ọ́ngbẹ ni tọ́ ọ bá pọn mí lẹ́dọ̀ọ́ngbẹ tádàwọ̀ bá dé odò rẹ̀ lè gbé ọ lọ tọ́ ọ bá wá lọ́mọ nǹkan mí tádàwọ̀ ń bá bí ya orí ikú tó dá ìdẹ̀wò yẹn lọ́tẹ̀yìn ẹ̀ jáde fún ọ torí o ti lọ́ nǹkan mí mọ̀ lọ́n kádàwọ̀ yẹn wá gbé ọ lọ́gán láì lọ́ nǹkan mí mọ̀ lọ́n ó pé ọdún kádàwọ̀ yẹn ó kó ń bẹ́ẹ̀ kọ́ wá jẹ́ kó o ti dolórí ibú lọ kí ni tó fi tọrọ nínú nǹkan tá a lè fi ṣe tawassulu àtẹ̀gùn wá síwájú Ọlọ́run téèyàn bá fẹ́ bẹ̀lọ́n tó fẹ́ gbígbà àdúrà tó sì fẹ́ ṣàdúrà sórí ibú èyàn máa ṣàdúrà sórí ibú tó bá lo tọ́lọ̀wọ̀ yọ̀nú sí láti fi ṣàdúrà ọládùrà ló ṣe ó tó káde nínú yọ̀ nínú àwọn nǹkan bíi 7 sí 10 téèyàn lè fi ṣe àtẹ̀gùn wá síwájú Ọlọ́run so téèyàn lè fi ṣe àtẹ̀gùn wá síwájú Ọlọ́run ó ní kí ni o ìkànnù rẹ̀ ó ní àtàwásúlù bitawhid èyàn á máa fi mọ́ Ọlọ́run lọ́kàn rẹ̀ wípé wọ́n Ọlọ́run wọ́n láà pé ìmúrogún pẹ̀lú rẹ̀ wọ́n láà pé mo gbà pé ọ̀kan ṣoṣo ní ọ́ ní ẹsẹ̀bọ máa gbọ́ mọ́ sọ pé kìí ṣe pé ọ́ sọ pé wọ́n Ọlọ́run wọ́n láà pé ìṣẹ́bọ rí ọ wà nínú ẹlòmíì tó ṣe rí ìgò tó hàn kó ò sérí olè sọ́bà tàbí sọ pé àwọn tàbá hàn pa àṣírí àlè sọ́bà wọ́n tó jẹ́ pé owulẹ̀ ti nẹ́gbàrá náà gbòòrò tẹ́lẹ̀
o ti sí gbẹ́rẹ́ gbogbo arẹ́gẹ́ ìwọ́gẹ́ orúkọ rẹ̀ gẹ́gẹ́ gbẹ́rẹ́ ni tó ti di gbẹ́rẹ́ wọ́n ti wọnú àgbo wọ́n ti gbé ọdún nínú kéde odidi oríṣiríṣi àrìmọ́lẹ̀ wọ́gẹ́ oògùn ni ọ́ so kó tó di pé ọlọ́run pé ọ̀wá lé padà ìgbà tó ti ṣe mọ́ gbogbo tó ti ṣe lọ́wọ́ ti forí ẹ̀jọ̀ ló bá ń tirẹ̀ fún àwọn tí tàbí fún ọmọ lọ bá wọn so gbẹ́rẹ́ tó ti ṣe ìyún ti lọ ọwà máa sí kí ni ọwà máa ní ìwọ lọ wọ́n lá pé mọ́ mọ́ lẹ́yọ kan ṣoṣo ìmúrogún kọlù rẹ̀ débùkátà yóò bí ya in tí Yunus sọ́nù kí ló sọ la ilaha illa anta ìmọ̀lọ́lọ́kan ọlọ́run kò sí ọba òótọ́ tí jọsìn tó ṣàyàfiwọ́ ọlọ́run kọ pariwo pé wọ́lọ́run wọlá alágbájá wọlá àtàmẹ́dùn kìíní kan àtòrísí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí kálukú máa fi sọ wọ́n àwọn ọ̀ràn tí ò nítumọ̀ ànábì ọlọ́run ni o ìmọ̀lọ́run lọ́kàn rẹ̀ la ilaha illa anta nǹkan méjì ni Yunus lò ànábì wa Yunus alayhi salatu wassalam nígbà tó bọ́ sínú àdánwò ó lo ìmọ̀lọ́run lọ́kàn rẹ̀ number 1 inú nǹkan tá a lè fi ṣàtẹ̀gùn nìyẹn nǹkan lẹ́ẹ̀kejì tá a tún lè fi ṣàtẹ̀gùn náà ni pé al-i'tirafu bidh-dhanb kéèyàn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fọlọ́n pé ọlọ́run ẹrú kúkú ni mí ẹrú ẹlẹ́ṣẹ̀ ni mí má gbéraga wájú ọlọ́run ìgbó sọmọ́lọ́n pé ń ọ̀dà ń dá rárá ọlọ́run wà ká ó ti gbà pọ̀ ọ̀dà nígbò tí lè sọ bí okùn síhùn ìmẹ́lọ́run wá ti tán láti wá jẹ́ pé rẹ̀ ṣùgbọ́n wá dé ọwá ní ọlọ́run gan tàbábà sọ̀rọ̀ kò gbọ́dọ̀ mọ́gbọ́ so anábì Yunus ní la ilaha illa anta la ilaha illa anta subhanaka mímọ̀ wọ́ ọlọ́run inni kuntu minadh dhalimin mo ti wà náà tó sàbòsí síra rẹ̀ o torí ó tí ní kí n bínú tí mo fi bínú mo ti ṣẹ̀ ọ́ mo ti dẹlẹ́sẹ̀ kò rojọ́ pọ̀ àìmàdúrà sí gẹ́lẹ́jọ́ rẹ̀ fi pọ̀ o tó wá ń júwe àdírẹ́sì ọlọ́run number 23 Maryland ó ní ọ̀dọ̀ mi ní kìníkà street kí aláàdé ló júwe àdírẹ́sì fọlọ́run kí ló wí ní ìsìn la ilaha illa anta subhanaka mímọ̀ wọ ọlọ́run inni kuntu minadh dhalimin islam jẹ́ kó yá pé bíyàn bá wà náà nira gbólóhùn yìí lásán ó ti tó ọ láti bí àbùkátà ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú ló rí pé kò sí ṣúgà nú ilé rẹ o ìtumọ̀ rẹ̀ ni pé téèyàn bá da ṣúgà nú ilé ẹ̀rọ ọ̀tọ̀ wá o gbogbo wa káwé pé la ilaha illa anta la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin inni kuntu minadh dhalimin la ilaha illa anta la subhanaka inni kuntu minadh dhalimin subhanaka inni kuntu minadh dhalimin ìtànà bí Yunus wínú òwújú bá ń lọ ọlọ́run ní bó ṣe sọ́tẹ́ báyìí fáàfù ló mú wá lè tàkíìm bó ṣe ń sọ́tẹ́ báyìí fastajabna lahu a sì gbàdúrà rẹ̀ fastajabna astamp àdúrà fún torí pé tó já yára gbà náà ni pé ó wulẹ̀ tí mọ̀ wà tẹ́lẹ̀ ọ̀dá wa ọlọ́run tú àṣírí yẹn nínú súra mi pé tí ìbá ṣe wípé ó ti jẹ́ náà tó ti mà wọ ọlọ́run nígbà dẹ̀ra lálàbítà fi batnihi ila yawmi yub'athun tí ìbá ṣe pọ́ mọ̀ wà gbà dẹ̀ra nígbàtara dẹ̀ ìgbà tí ìnira dé tó bá kálẹ̀kùn wà àbá ti ṣe fún ibẹ̀ láàbàjẹ́ ọmọ gbé lọ
tí ó fi díjọ́ gbẹ̀rẹ̀ kí a mọ̀ ṣùgbọ́n torí kó ti mọ̀ wá tẹ́lẹ̀ ìyẹn ló ṣe déédéé ìntànàbí ń sọ fún Abdullahi ibn Abbas yìí pé ta'arraf fillahi billahi fi raha ya'rifuka fi shidda ìgbà tára díọ̀ mọ Ọlọ́run gbà náà tọ́ ọ bá mọ Ọlọ́run níjọ́ tí nira bá dé tọ́ ọ bá ti ń lo dé báyìí Ọlọ́run ni ọmọ àtẹ́lẹ̀ ọlọ́dún lẹ́nà ọ̀nà ẹnìkan tẹ́lẹ̀ lánàá òòdù mẹ́jẹta ọwọ́ adé lónìí wọn security ò ní jọ wọlé wọn ó pèrí rẹ̀ wọn láwọn ò mọ̀ rí ṣùgbọ́n ó ti wulẹ̀ ti di permanent customer Ọlọ́run tẹ́lẹ̀ ìjọ́tàdẹ̀wò bá dé tọ́ ọba ti ń ra wọ́n sí ká àti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pànàbí wa Yunus alayhi salatu wassalam ìgbà tó wà nínú ẹja tí ń bẹ lọ́hùn yẹn àwọn mọ̀lẹ́kà wa ń sọ fọ́lọ́hùn pé wọ́n lọ́hùn ohun tá à ń gbọ́ yìí ẹ máa wò nǹkan la ilaha illallah kẹ́nìkan wá bọ́ọ̀ta tó ní òun mọ̀mọ́ kọ̀kọ̀ wọ́n wáyé sáwọ́ lọ́dọ̀ òun òun tẹ́yàn rìn àbọ̀wá rúlá ló sì kẹ́ lórí olóhùn díómẹ́sì kọ àwọn mọ̀lẹ́kà gẹ̀ tí ẹ ń súnmọ́ lọ wọn ò mọ bí Yunus wà kọ̀tẹ́ olùsíṣẹ́ àwọn tó ń lọ kọ́rọ̀ ìbánu ohun lásán ni ẹ ń gbọ́ ní wọ́n á ń sọ fún náà pé wọ́n lọ ohun tá à ń gbọ́ ya mọ̀ ṣùgbọ́n àwọn ibi títí ń wá ohun yìí ọwọ́ familiar sí wa ẹ̀ta sì gbóhun ohun tá ń gbọ́ ì ohun dáadáa ni a sì nídìí ká kọ sẹ́lẹ̀ fún àwọn amẹ́ta kọ fún àmẹ́ tó lòun lọ́ni Yunus ni wọ́n bá wí lọ́wọ́ inú ẹja lọ́wọ́ Ọlọ́run ẹrú rẹ̀ dáadáa wá ní iṣẹ́ olóore rẹ̀ mọ́ gòkè wá tẹ́lẹ̀ àwọn mẹ̀lẹ́kà tó wá ń bá bẹ̀bẹ̀ ló fi jẹ́ pé torí bí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ wọ́n ní abọ́lájọ́ sáàrí pé iṣẹ́ yìí dádé ẹ àti Yunus ní ohun dáadáa là ń gbọ́ iṣẹ́ láàrin àmẹ́ tó níṣẹ́ Ọlọ́run dákun àwọn mẹ̀lẹ́kà tó wọ́n ń bá bẹ̀bẹ̀ ló fi jẹ́ wípé ẹni ọba ti jẹ́ ni Ọlọ́run tó bá jẹ́ ni Ọlọ́run tòótọ́ kò nídìí kọ́ ọmọ ìdààmú tẹ́nìkan bá ń bọ́ ọjà ìwọ́ wulẹ̀ tí láwọn ọmọ ogun kì í sagbára èèyàn lọ́wọ́ wà máa ó ti láwọn ọmọ ogun ẹ̀gbọ́n tọ́lọ̀ sọ fún ànàbí Ọlọ́run ní wà nàbí ẹ̀yin ẹ̀wà ànàbí ẹjẹ́ ń sọ fún yín o tẹ́ ẹ bá rò pé ẹ lè lè tẹ ànàbí wà ń tàdọ́ àrọ́ àléyìí fa inna Allaha huwa mawlahu sẹ́rí ẹwà mi o tẹ́ ẹ bá rò pé ẹgbẹ̀gbọ̀n tànàbí fa inna Allaha huwa mawlahu èmi Ọlọ́run ní sọpọ̀tà rẹ̀ wá Jibrilu sọpọ̀tà rẹ̀ ní o wọ̀sọ́ọ̀lì mọ̀mìnì àtàwọn ẹni rínà mọ̀mìnì àwọn bàbá ẹ̀yìn méjèèjì wọ Aisha àti Hafsa àwọn bàbá yín wọ́n sọpọ̀tì ẹ̀ wal malaikatu ba'da dhalika zahir àwọn mọ̀lẹ́kà gẹ̀ẹ́gbù mọ̀lẹ́kà striker ní ẹjẹ́ so tí wọ́n dùn tẹ́mi so either àwọn mọ̀lẹ́kà wọ́n ń bá bẹ́lọ́n pé wọ́n lọ́wọ́ àmọ́ pé Yunus Ọlọ́run bá wí dákun bá ní foríjì bá ní gba túbà rẹ̀ fastajabna lahu wa najjaynahu minal ghammi wa kadhalika nunjil máa gbọ́n tó máa fi parí àyà mi sọ́tù dàbí àyà Ọlọ́run ní àwa àlàkùnú àdánwò Ọlọ́run àlàkùnú àdánwò ṣùgbọ́n kàdálíkà nunjil mu'minin kìí ṣe Yunus nìkan láàmà làbáwọn báwọ̀ Ọlọ́run ó ṣe máa la mùmìnì nù o àṣekájú olùgbàgbọ́ òdodo gẹ̀ẹ́gẹ́ ní kókó bó láàṣì olùgbàgbọ́ òdodo la gbọ́dọ̀ iṣẹ́ tọ̀ iná mẹ̀lẹ́kọ́ ọmọ kọ̀kọ́ bó ló ṣe àdó olùgbàgbọ́ òdodo wọn lọ fi yẹpẹ́ sí ọ̀nàmbà fáyẹn tí ọmọ ìgbésí ayé tiẹ̀ gan sẹ́yìn á lè mọ̀ kọjá wípé èèyàn mẹ́yìí pé òun ọ̀sẹ̀ sí ni kí sẹ́ẹ̀dì sí tí ọmọ pè yẹn wọlé kó sì máa dẹ̀ mọ́ kó òun níṣòro kẹ́ni wọ́n wá máa bọ́ọ̀lẹ̀ ẹni táwọn èèyàn fẹ́ lọ owó sẹ́lọ́dọ̀ rẹ̀ tí fi máa ń fi rẹ̀ ẹ̀sẹ̀ sí gbogbo ayé international ẹ̀sìn tí gbogbo ayé wá ń gbogbo táwọn èèyàn tó ń ju ọmọ nígbà èké tẹ́ tí ń bá sọ̀rọ̀ yìí tó ń ṣe lé lórí screen báyìí pé àbáyé sí ìṣẹ̀ sí lọ kí tí ó sì mà ṣe ó lé nímọ̀ àkọ́kọ́ báwọn ìwọ tó ọba tó ń lọ yẹsẹ̀ wò wà láàyè orí rẹ̀ ti dàrú orí rẹ̀ ò pé kẹ́kẹ́ ẹni tó lọ bá tó ń gẹ́gùn òní bí àmùkátà rẹ̀ wọ́n ń jẹsẹ́ rò wọ́n tẹ́yàn rìn kèfèrí ní ọba tí ń tẹ́yàn náà mẹ́lẹ́kà gan ọmọ kí ni tánà bí Yunus wá fi tọrọ síyàn rìn lọ́tẹ̀ sójòkú tó ké ṣiṣẹ́ wùlò pé Ọlọ́run wá ní wà láòlá an
bá ṣe ìkẹ́ àwọn ọlọ́run tó lépa bá látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ó ní o apàdà ṣàánú rẹ̀ ní o torí tó sì já ṣàánú rẹ̀ ni pé ó ti mọ̀ wá tẹ́lẹ̀ nígbẹ́ ẹ̀rùn nígbà òjò ẹ̀rùn dé àwa náà mọ̀ ṣùgbọ́n ẹni tí ọba mọ ọlọ́run nígbà òjò tí nígbà tára dé ọ nígbà òjò yẹn ìgbà tára dé ọ jẹ̀má ẹ dákun ẹjẹ́ á máa pọ̀ ládùúrà yìí láwọn yẹn tí ń bá wa kọ sójú screen la ilaha illa anta subhana la ilaha illa anta subhanaka inni kuntu minadh-dhalimin. Again. La ẹjẹ́ pọ̀ ládùúgbò yẹn Suratul Anbiya lọ́wọ́ kẹ́ ẹ máa kà dáadáa gbogbo ìnira téèyàn bá wà ń bẹ̀ téè bá ti ṣe ẹni tí ó ń fi oògùn sẹ́sìn nítọ́lọ́ ń kórìíra jù ní o lè lẹ́sẹ̀ míì tó ń sẹ́ o ṣùgbọ́n ìwọ ọmọ Ọlọ́run débi pé ọ̀ lẹ́bọ lẹ́rù tó o bá pè Quran chapter 21 verse 87 la ilaha ìtí Yunus sọ nígbà tí nìyàrá dé la ilaha illa anta subhanaka inni kuntu minadh-dhalimin. La ilaha illa anta subhanaka inni kuntu minadh-dhalimin. Ọlọ́run tí ẹ bá ṣe pé náà la fi lá o ìdẹ̀ra wa Ọlọ́run ló lè bá o. lánúbídà bí láàárọ̀ ìwà òwúwà madhmum. àbàjẹ́kẹ́jọ́ pọ̀ sí orí ilẹ̀ gbansasa tí kò sókè kankan bẹ̀ tẹ́já pọ̀ sí wà òwúwà madhmum kọ̀bà tó wá mọ̀ wà náà táàbà máa bú táàbà fẹsẹ̀ rẹ̀ bí ṣùgbọ́n àwọn Ọlọ́run táàbà láàdárí gbìyàn tán àádánù tán pátápátá ni nígbà tá a ti lè jẹ́ pé rẹ̀ àwọ bí àṣìṣe rẹ̀ mọ́ kọ̀wá náà táàtò bí léèrè mọ́ a ti forí jìnnà tọ́lọ́n bá ti forí jìyàn ó ti hádánù ní ọlọ́ni ìdẹ̀ra nímọ̀ àwọ̀ ọlọ́ni o ìdẹ̀ra ọlọ́ni náà ní ẹjá béèrè o àánú rẹ̀ ní o kò síṣẹ́ ẹni kẹ́kẹ́ tó lè gbé àwàlìjẹ́ náà o wàláhì kò síṣẹ́ ẹni náà tí ó gbé àwàlìjẹ́ náà ọmọ abẹ́ni tọ́ba tí wọ́n ti fáàrí ló jẹ́ pé ẹ méjì àríra wa pa àti dáa tán o àdáa kẹ́kẹ́ o àmọ́ ṣe o a máa rawọ́ sí ni pé kọ́ dákun kọ́ gbà á pé iṣẹ́ tá a ṣe gan dákun fàánú kún ni torí tó ọba lọ́ọ́ máàkì ẹ̀ à lè paasi síwájú ta láti paasi ìwájú ta láti paasi kò ṣeé ṣe a máa bẹ́ẹ̀ ni o ànábì ní la yadkhulu ahadun li jannata bi amalihi ẹni kankan ò lè wọ àlùjánnà pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀ láyé illa an yataghammadahu Allahu bi rahmatihi àfikọ́lọ̀ wọn bá fi àánú rẹ̀ kún àwọn sàbí wá ní wala anta ya Rasulallah ìwọ náà ń kọ́ ìrè òjíṣẹ́ Ọlọ́run ṣé àánú rẹ̀ náà ó púpọ̀ náà ànábì ní wala ana illa an yataghammadani rabbi bi rahmatihi èmi gan lè wọ́bẹ̀ àfikọ́lọ̀ wọn tó ń fa àánú kún fún mi ẹ̀ ń tọ́lọ́ rán iní ń tẹríba yìí o níbo wọ́n ti rí gbéraga tiẹ̀ tó lẹ́ ẹ ti wà sọ́lá àti dépò ká Ọlọ́run lè bá wọn bàbá léèrè mọ́ tí orí tí a bá ṣàdúrà tẹ́wá tó ń sàmì gẹ tó rí dínkù wọn ni wọ́n ń sọ fọ́lọ́n pé lọ sí báyìí ni ya ayyuhal mutanakhiluna tasawwufan ya ayyuhal mutanakhiluna tasawwufan aina tasawwufu wayhakum la tafuturu أين التصوف ويحكم لا تفتروا أين التصوف ويحكم لا تفتروا إن العبادة والأمانة والتقى إن العبادة والأمانة والتقى ذهبت
صرصر ذهبت بها ريح العقيم صرصر ذهبت بها ريح العقيم صرصر كان التصوف حين كان تودعا كان التصوف حين كان تودعا والآن فوزياءة وتكبر والآن فوزياءة وتكبر والآن فيزدادة وتكبر والآن فوزياءة والآن فوزياءة وتكبر والآن فوزياءة وتكبر afani ya ayyuhal mutanakhiluna tasawufan mo ko to ni ọ̀nà sufi la fẹ́ máa rìn nje n pè ní tasawufu ni karaye sa seri o ko je na won je àwọn sufi ko pa ko mo tuma re o ego ara na se tasawufu ní Islam de den ni o tori kale yin se ki se tasawufu oni ya ayyuhal mutanakhiluna tasawufan mo ko wa to ni ojú ọ̀nà ara yi sa lọ fẹ́ máa rìn aina tasawufu wa yakun la tafturu ira yi sa da lára rẹ̀ o ko te npera yin ge ko je ma sisi yin Ọlọ́run ayé sá ìtumọ̀ sufi no àwọn tí an ráyé sá Ọlọ́run ayé sá on lo jiku 30 million so nínú ìlànà tasawufu tá wà sọ́ọ̀mọ̀ àwọn èèyàn ọmọ tí wọ́n tasawufu ìráyé sá nínú ìlànà tasawufu tá wà ní kò rí gbẹ̀ndú ní gbẹ̀rí kìíní báyìí kí lẹ́ ń pàpè mọ́ra ń tẹ̀lé sí sí orílẹ̀-èdè túrú ẹjẹ́ lọ jáwọ́ innal ibadata sẹ́rídádú ìjọsìn wal amanata àti ìfọkàntán wàtúkọ̀ àti ìbẹ̀rù Ọlọ́run nítòótọ́ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn sẹ́ni tí wọ́n dùn fáwọn bídíà wọ́n máa ní àwọn súnà ní wọ́n pera ní nǹkan wọ́n máa fara wọn bẹ́ẹ̀ ní pàrọ̀ àti nǹkan ó kọ́ tẹ̀yìn jẹ́ gangan ẹ ti fọra yín mọ́nà àwọn sọ pé àtẹ̀lá nàbí sáà sọ pé ẹ̀sẹ̀ lẹ́sẹ̀ ni ẹ̀ mọ̀ tí mo ń sún fún ilẹ̀ ẹ̀ráyé sá ẹ̀sìn kọ́lé ńláńlá ẹ̀ráyé sá bí àbákanáyé ìgbà kan ká ní sùúrù ọkọ̀ wọn sì pọ̀ bí nǹkan ní ọkọ̀ jáde ká ní sùúrù kìíní yọmọ lọ bí 50 àwọn èèyàn ní tàbá ní sùúrù nǹkan so ẹ̀yìn tó ọkọ̀ ńláńlá kalẹ̀ wọ́n sá ń pọ̀ ká ní sùúrù 1 ká ní sùúrù 2 ká ní sùúrù 3 ká ní sùúrù 4 ká ní sùúrù 5 àwọn ní sùúrù nǹkan lánàá tó tọ́ àbá àfà tí a fún ní pé asọ́bùrù aláìfákiri kọ́ wá bá a sọ lórí pé kí yíò fara da òsì tó bá wà so tọ́pìkì táfà fẹ́ lọ sọ nù òǹgangan wá gun mọ́tò jíìpù ya 2020 latest one lógún lọ́bẹ̀ ó sì fẹ́ lọ sí wáàsí pé káwọn èèyàn asọ́bùrù aláìfákiri so ó ní àìnà tasawwuf innal ibadata wal amanata wat tuqa ìbádà ìjọsìn ìbẹ̀rù Ọlọ́run ìjì tó jẹ́ àgàn ó ti gbé lọ kò sí lára yín kánà tasawufu yìí nà kánà tawaddu'a in jẹ́ ń pè ní ìràyé sá ń bẹ nígbà kan rí nígbà tí tẹ̀rí bá wà wal áánà ṣùgbọ́n ní ìsìn fàwọ́wà sí yá àtún kákà máa wú furu kọkọ lásábà ìlókù wátàkà búrú ìgbéraga kẹ ní sọ mọ́nà ṣe ń jẹ́ bọ́ àwọn kìnnú tó wá kárí wá láwọ́pọ̀ pé àgbèrè mú yìí ṣe ó karambà ní kẹ àwọn tasirasirọ lọ ọ̀tọ́bọ́lọ́ ní ìrìnká ní kí ni tèmi pẹ̀lú Súfí ṣé kìí ṣe ọ̀rọ̀ kéwù ní ẹlòmíì mo rò pé láti inú oyún lẹ́lòmíì ti gọ̀ ó ti gọ̀ wọ́n ti bá stampu àgọ́ rẹ̀ ṣé ọ̀rọ̀ kéwù ṣe èdè Yorùbá ní Súfí ọgọ̀ láti inú oyún wá Adam Àkànjí ló kọ rẹ̀ so Àkànjí tọ́gọ̀ tó farabalẹ̀ gọ̀ so ọgọ̀ gan ni o kí ni ṣé kò sí lára àwọn èèyàn yìí ni ọlọ́run ojú ọgbọ́n o. fajtabahu rabbuhu faja'alahu minas salihin. ọlọ́run wá
sànàbí Yunus ọlọ́run sàlẹ́sà ọlọ́run gbàdúrà rẹ̀ ọlọ́run fọ̀mọ́ ọlọ́run wá sí nínú àwọn ẹni rẹ̀ ó wà nínú àwọn ẹni rẹ̀ torí pé tẹ̀tẹ̀ kòkó rẹ̀ ti lóminú kójú ò tó rọ̀ sí ó ti dọ́lọ̀ mọ̀ gbá àdẹ̀ra nígbà tí nira dé ọlọ́run náà mà jàmáà so ẹ jẹ́ ká lọ ọmọ ọlọ́run nígbà àdẹ̀ra tá a bá ti mọ̀ nígbà àdẹ̀ra tó bá ti di ìgbà ìnira ọlọ́run balikọ́lá náà ọmọ ẹni tó bá mọ̀ nígbà àdẹ̀ra so ọlọ́run ọmọ so ire o náà. wa yakadu alladhina kafaru la yuzlikunaka bi absarihim lamma sami'u dhikra wa yaquluna innahu lamajnun. ẹ mọ̀ pé súnà ni máa ń jẹ́ kéèyàn ọ̀gbọ́n mo rí nídìí nìkan lórí Facebook mọ̀kàndá lẹ́rìn ni nígbà tí èèyàn ní ìmọ̀ràn àbí nǹkan fún Saheed Shittu àti Imran Eleha ẹnìkan lọ́sẹ̀ ní kíní sí ni èèyàn kọ ìmọ̀ràn fún Saheed Shittu àti Imran Eleha ọwọ́ akọ́bẹ̀ laptop 50,000 kíní kan ó nídìí ìrànlọ́wọ́ ọwọ́ akọ account number ẹ dákun wọ́n sì pè fún yín ni ṣé Saheed Shittu ti wá di bísínẹ́sì báyìí tẹ́ẹ̀mà fi ta ló rán ọ bọ́ta kí lábùrọ̀ inú gẹ́mà bí ẹlòmíràn kan bọ́ta ẹjọ́ kéto yìí ọmọ kù so a ní di laptop mo ní ọbọ̀ta ni ṣé fóònù ṣe fi ṣe kíní ni so ọbẹ̀ gbógun tí Saheed Shittu Imran Eleha ó ti mọ̀ pé táwọn yẹn wulẹ̀ ń wá káàkiri náà nu àwọn dìde rán bídíà wọ́n kí ló ń lè fi mówó jọ Saheed ti wá jáwó báyìí Saheed ti dàgún mú owó olúwa o ẹgẹ́ ẹni tọ́pìkì àkáǹtì bàbá wà sálẹ̀ ṣé kò yẹ káwọn yóò ti mọ̀ pé tẹ́lẹ̀ ọ̀jẹ̀ ni wá pé ẹ máa dáwó fún mi òkè èmi náà ti di ìkànnù àwọn rẹ́bù tí mo fẹ́ gbógun ti Saheed Shittu wàláì mọ́kànsá rẹ̀ nígbà pé tọ́tọ́ apàdà náà nìṣe tó náà tó wá ti rí wíwáṣí báyìí gbogbo ilé ẹ̀kẹ́ mọ̀ sàkọ́lẹ̀ ìgbòmọ̀ alágbára omi bẹ̀rẹ̀ ó ń kúrà náà tí ń pariwo ẹjọ́ ọjà ti tú kíníkẹ́ eléyìí bídíà tọ̀hún bídíà fídíò mẹ́rọ ọ̀mí mọ́kàn mọ́ ń dárẹ̀ níbẹ̀ ní ké síbí ní wá wúfù kọ́kọ́ ní ìsìn torí káwọn èèyàn sáà ń wá bí súnà ó ṣe wo wọ́n wà wọ́n wèrè kọ̀ọ̀kan tí wọ́n rí pé eléyìí náà ọ̀yà wèrè ní ẹ̀yà ẹ̀jẹ̀ mọ́ tákù súnà ẹ̀yà mọ́ mú rọ́mọ́ sáà máa pa gbogbo ẹ̀ kálukọ́ wà á fi ọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ so Saheed Shittu wa ọ́ dàgún mọ́ owó kálukú wa ń tàbí ẹ̀ báyìí èyí tó gbogbo ẹlòmíì true Saheed Shittu náà ló fi gbòòrò torí pé wọ́n sàrí pé ọ̀tà Saheed lọ òun tákù rẹ̀ ní sí ń tákù rẹ̀ ní wọ́n á ní bí wáṣà àwọn èèyàn sì fẹ́ máa gbọ́ pé eléèbélé tọ̀húnbélé ẹni wọ́n sàlàyé ọ̀rọ̀ síbọ́sì wọn náà fi bẹ̀rẹ̀ torí fi wáṣì yẹn ń wá wọ́n sọ̀rọ̀ kí táwọn bá ti mọ́rọ̀ àlùwàlá ẹni kò ní gbá wọn má bá mọ́rọ̀ kiri kan pé ẹ̀sẹ̀ àjáwò ta làwọn èèyàn fẹ́ sí kiri kan èdè nìkan tí ṣe kọ́mẹ́dì tó ń sí wọn àbí igi omi lé báyìí so òun náà sì kọ́ kí ẹ̀dẹ́kùn kílẹ̀ sí gbogbo eléyìí àwọn ẹlẹ́sìn kan náà ni wọ́n wá ń di wọn náà fúnra àwọn eléyìí pé ọyá ìwọ bọ́ta ń ta fẹ́ máa lù ọ́ fún un lórí kíni ẹ̀wá àbísí social media kálukú wá ń ṣe wèrè káàkiri kí ló kí á là ká nẹ́mbà wá ń sálẹ̀ ká nẹ́mbà kíyàn jáde láti ìjáde ọjáde fúnra rẹ̀ ẹnìkan ló tí ọ̀bọ̀ ta ni tó fi wá ń tọrọ owó ń bọ́ ọba rówó dátà ṣe tọ́ba rówó dátà kí bá kàn mí pa pé kíní ń bá rówó dátà ń bọ̀ tàbí bá rówó dátà sórí òun nígbà tí èdè kémi àtẹ́jọ́ sọ́n contract kò kí n ṣe lecture ó wù mí ṣe mo fẹ́ ṣe o kí ni problem gbèsè ayé laptop 50,000 lò sí ṣe laptop gidi náà lọ́bẹ̀ rà laptop 50,000 ṣe ẹ̀ tẹ́tí mọ̀ pé olóṣì gẹ̀ẹ́nì ìyá ń jẹ laptop 50,000 owó ló ní ìdìwà láì laptop 50,000 ẹ̀yọ́ sọ̀kún ìwé ẹ̀mọ́ fi ṣe program laptop 50,000 tí ẹ ti bọ̀ kó tó mọ́ bí yẹn ti ìyà ló lé bọ́ọ̀tà ìyà gidi kí lọ́lọ́run wí jẹ́ wa yakadu alladhina kafaru la yuzliqunaka bi absarihim lamma sami'u dhikra wa yaqulu
táwa ń lọ gangan ní adé Ọlọ́run ní wa in yakadu alladhina kafaru ayà oríṣiríṣi ìtàn làwọn àfáà máa ń sọ ń bẹ́ẹ̀ pé ìyá kan bẹ wọ́n ní ìyá kan bẹ ayà ọ̀rọ̀ ojúkójú gangan ládé ayà tó parí Suratul Qalam òládé pé ìyá kan bẹ ìyá gbogbo tó bá wò báyìí tó bá fojú wóyàn báyìí tó bí òun àti èèyàn bá ṣe mẹ́rin báyìí nǹkan wọn bàjẹ́ ni wípé báwọn kìfìrí Mẹ́kà sí lọ gbé wánú kókó báwọn fojú wà nàbí pé ìyá wọn adó ń ta nàbí wà nù Káàbà wọn ni ẹlọ́wà ń pò wákọ́ jáde Ọlọ́run ti wá sọ bá nàbí pé wo ọya gbànàbí jáde pé ànàbí wa gba òdìkejì jáde ìyá adó ń ta báyìí ànàbí gbà náà òdìkejì jáde pé mọ́ rí o mọ́ fojú kan o pé ìyàwó adó ń ta wọ́n ránṣẹ́ sánàbí wọ́n ránṣẹ́ sí pé kọlọ̀kún ó dó ń ta pé wọ́n lọ́gbọ́n pànàbí wà wọ́n bá ní àwọn ọ̀bá mọ́sálásí náà pé ní àwọn ní òtísí Ọlọ́run Ọlọ́run yọ ọ́ so àwọn àfáà máa ń sọ̀tàn pé Ọlọ́run ní kí ànàbí ọ̀sá fún ìyá àjẹ́ pé Ọlọ́run ọmọ tó dáyé gẹ́gẹ́ wàláhì irọ́ ọ̀rọ̀ tí mo sọ irọ́ ẹ ní ti gán ó ní ti jídàn irọ́ white so pure white ní o irọ́ yẹn ní ti gán tó o bá ti gbọ́ nínú àfáà kan àwọn àfóò bí díà lè lọ sọ kan so kò ní sánádì kẹ̀kẹ́ kò ní kẹ̀kẹ́ ní o wàláhì kò ní kẹ̀kẹ́ jẹ̀mọ́ ṣe rí ayé tá a wà yìí ẹnikẹ́ mọ́ ń pa mí ní yídí òjí mọ́ máa fèsì lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n ti bá kẹ̀tìrì kọ́dà ẹ̀kọ́ àwọn èèyàn ti fẹ́ sọ kí ní ìdí kọ́mẹ́dì àwọn tó sì gùn fídíò àwọn sì rí mistake àwọn àfa àwọn mo rí fídíò kan tá àfa àwọn ní àdéhìsì alẹ́ àdéhìsì ni marufu ọmọ kí ó ń ka nǹkan pé alẹ́ àdéhìsì ni marufu wọ́n ní ké àdéhìsì marufu mínà dọ̀yìí tẹ́wàá mọ̀ tí mo sọ wallahi ọmọ ọlọ́dún mẹ́fà nílé ìkéw tó bá ń kéw lọ́wọ́ tó bá ti gbogbo ọdún mẹ́fà tí wọ́n bèèrè pé kí ni ìtumọ̀ àdéhìsì marfu ní tí wọ́n pè ládéhìsì marfu ni àdéhìsì tó fẹsẹ̀ múlẹ̀ dọ̀dọ̀ ànàbí tó jẹ́ pànàbí gẹ̀ǹgẹ̀ lọ́sọ ìtumọ̀ rẹ̀ nù káàfà àtẹ́ẹ̀sì pé lásájú kọ́ wá ní àdéhìsì marfu dọ́yì àdéhìsì máa sọ pànàbí gẹ̀ǹgẹ̀ lọ́sọ kọ́ fẹsẹ̀ múlẹ̀ àwọn ètò sàlọ́ àkùbá wọn ò mọ tí wọ́n tú fasadun kabirun alimun mutahatikun wa kibarun minhu jahilun mutanasikun. Ọlọ́run mọ́ fún mi rú àfà bẹ́ẹ̀ yìí ní ìjókòó tì lẹ́gbẹ̀ẹ́ mọ́ àgbẹ̀ orí àwọn náà kúmọ̀lá sí àkú tó báyìí gan-an mo dúpẹ́ tó fún mi láwọn akúrí àfá ìtẹ̀yẹ kò sí kò sẹ́ẹ̀rí rẹ̀ rárá kò sẹ́ẹ̀rí ìtẹ̀yẹ àwọn bí díà ní ẹ máa ń sọ ọlọ́ni wa in yakadu alladhina kafaru la yuzlikunaka bi absarihim wa in yakadu alladhina kafaru. bó tiẹ̀ jẹ́ pé àwọn kèfèrí wọ́n fẹ́ẹ́ lè fojú wọn kí wọ́n fi bíwọ́ ànábì dànù kí wọ́n fi pọ́ kí wọ́n fojú gbé ọ lọ nígbàtí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́ Al-Qur'an inú ọ̀nà àwọn fẹ́ẹ̀ lè sọ pé wọ́n wọ̀ níwòkúwò ọ̀rọ̀ àìnú nìyẹn ojúkójú wà Islam ó sọ fún apẹ́kò sí Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní alẹ́ àìnú haqqun ojúkójú ń bẹ o ojúkójú ṣe kí ni ó ń bẹ o táwọn àfáà ẹlẹ́bọ̀ ọ̀bà tún wọ́n lánàbí sọ pàjẹ́ wà ìyàtọ̀ ń bẹ láàrin àjẹ́ àtojúkójú
sórí àjẹ́ èèyàn máa ń lọ wẹgbẹ́ rẹ̀ ni àjẹ́ náà ojúkójú mú ìwẹgbẹ́ rẹ̀ àdámọ́ tí ń bẹ lára ni kò sáré tí ó sì ọkàn máa ń lórí pàjùra wọn lọ ni téèyàn bá jẹ́ ní Ọlọ́run òun náà ni nínú ìmọ̀ tọ́lọ́run fi sínú ara ni ṣùgbọ́n tẹni ibi ní máa ń lapá jùjú tẹni ire lọ ni torí pé ẹ̀mí yẹn wulẹ̀ dọ̀tí ọ̀rẹ́dì tí ẹni ire tó ń bá wo ojú yìí tí wọ́n ní ojú ń fa sọ́yá òótọ́ ni ojú lè pààyàn òótọ́ ni ṣùgbọ́n kí yìí ṣe tàjẹ́ àjẹ́ ọ̀tọ̀ èmèrè ọ̀tọ̀ oṣù ọ̀tọ̀ gbogbo wọn pátá olórí ibú kanibà làwọn eléyìn ẹni tí ó wà lìjẹ náà àìnù lè wà ní ìgbésí ayé rẹ̀ ẹni tí ó wọ náà àìnù lè wà ní ìgbésí ayé rẹ̀ kákọlọ gbàgbẹ́ tó dáa ti sọ́rí dáadáa mo ti fi ṣe lẹ́kítọ̀rì so ànábì sọ pé ojúkójú ń bẹ o so ti yé báyìí ojú ń bẹ ojú yìí kódà má fi ojúkójú sí ojú ń bẹ àlẹ́ àìnù akọ ojú tẹ̀ ń wé òdodo ni o sójú rí náà wá ni ànábì ní wọ̀nyẹ àdúrà wa ṣaitan àmísù ni máa ń lọ́wọ́ sí o èso a máa wá lọ́wọ́ sí wa hasadu ibnu adam àti kéèta tí bá ń bẹ̀lẹ́ mi ọmọ ànábì ádámù tó rí nǹkan ìní máa ń jẹ́ ọ lápá èṣù lè ajẹ́pọ́nà méjì ni èṣù lè lọ́wọ́ sí tàbí kéèta tí wulẹ̀ ń bẹ̀lẹ́ mi ẹni tó rí nǹkan tó dáa tó bá ti wá fi kéèta yẹn kún kíní yẹn ọ wà padà lápá sẹ́tìrì pànàbí tí ó ti clear ọ̀rọ̀ kó tó jáde láyé so ti báyìí so Imam Ahmad àwọn ni wọ́n gba ziyada yẹn wá àlékún yẹn pé wa yahduru shaitan wa hasadu ibn adam ṣùgbọ́n tó wà nínú Sahih Bukhari gẹ́gẹ́ ni pé al-aynu haqqun ojú ń bẹ àwọn àbáwọn gidi àwọn ajẹ́wà ìbẹ̀yìn ajẹ́ sí rọ́rá ìdìrín mọ́ ó wulẹ̀ fẹ́ sáwó tẹ́lẹ̀ ni gbogbo tẹ́lẹ̀ pé ẹ̀dẹ́kọ̀ ẹ̀mọ́kọ̀ mi ìbáyín ìbáwó kọ́mọ̀dà fàájì àtẹ̀ntí júbà rẹ̀ so àwọn tí wọ́n jẹ́ oníkèéta ọmọ ńlápa so in tí islamu tó sọ fánà Ànábì ní aktharu man yamutu min ummati ba'da qada'illahi wa qadarihi bil ayn ẹn tó pọ̀ jù nínú ẹjọ́ ọmọ kú nínú ìjọ mi lẹ́yìn kádàrá Ọlọ́run báyìí pé Ọlọ́run pọ̀ gbogbo rẹ̀ lẹ́pẹ́ yóò kú máa gbọ́ kádàrá Ọlọ́run pé yóò kú ṣùgbọ́n tí ó máa jí sábàbí rẹ̀ látara ojú yìí ni kìí ṣe ẹlòmíràn àwọn èyí túbẹ̀ dáadáa wà ní pé lẹ́yìn kádàrá Ọlọ́run ṣé kíkú tó kú pẹ̀lú ojú ṣé kìí ṣe kádàrá Ọlọ́run wọ́n àfẹ́jẹ́ máa gbọ́ yé pé ìtura rẹ̀ ni pé àìmù yẹn ò sí nínú kádàrá Ọlọ́run kádàrá Ọlọ́run pé tá a bá ti yọ pé kádàrá Ọlọ́run wà nílẹ̀ báyìí ohun tí ó máa jẹ́ sábàbí rẹ̀ tí ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ máa lọ àlìkíámà láti ibi ojú ni ọ̀pọ̀lọpọ̀ tó wà lọ́sítù àìnù ìlọ́fà nítànà bí jẹ́ kó yí àmì salawatullahi wa salamu alayhi Ànábì wa ní ẹjẹ́ sọ fún yín o thalathun la yanju minhunna ahadun so àbí káwọn tiẹ̀ lọ bẹ níbi ọ̀rọ̀ kéta nǹkan so àìnù ojúkójú tàbójú àwọn nkẹ́kẹ́ ń bẹ láyé nínú ìmọ̀ t'Ọlọ́run dá ìran ejò kan ń bẹ ọmọ ní láì funfun lẹ́yìn báyìí ìlà funfun lẹ́yìn tí aláboyún ojú inú gbó kìtìkìtì ní wọ́n gbé tí aláboyún bá fojú kàn tóun àtàláboyún tó ju wọn bá jọ sí mẹ́rin báyìí tó jọ pàdé báyìí ẹni iye oṣù tó bá rí ọ jẹ́ oyún yẹn ọ wàlẹ̀ kọsájẹ́ o afẹ́dé kó yá pé Ọlọ́run wulẹ̀ dá àwọn èèmà wa qudratullahi fawqa shakki wa tuhum agbára Ọlọ́run kọjá ń tọ́ máa sí ìrísí pé só sì rọrùn so agbára Ọlọ́run kọjá bẹ́ẹ̀ ọwọ́ ọpọ́ kàrí lásán báyìí rírí lásán
kódà àwọn àfáà tó sọ pé ẹni ọmọ ànábì ádámà tó ju àwọn àtẹgbè yẹn bá gbọ́ sí mẹ́rin ojú yìí ò torí nàmọ́ láyé kò tó tọ́ sí lójú aṣọ ilé kó lè bá a mọ̀ yìí pé èèmọ̀ ń bẹ lábẹ́ sánmọ̀ ọlọ́run jẹ́ n tó fún yín lé màkàn ẹranko tí wọ́n ń pè ní ọ̀yà nínú èèmọ̀ tọ́lọ́run sọ tọ́lọ́run ṣe sílẹ̀ ni pé tó bá ń fẹnu jẹ kókó báyìí ọ̀yà tó bá ilé fi eyín rẹ̀ bẹ kókó tí kókó yẹn bá wá wólù tọ́jà pé òun lọ fẹyín ẹnu rẹ̀ ló fi bẹ kókó tí kókó yẹn bá ilé wólù mọ́lẹ̀ àwọn gíláàsì kékeré báyìí ní o yàtọ̀ ọ̀yọ́ kan máa jẹ́ lọ báyìí so kọjá kò jẹ́ gíláàsì tuntun ní báyìí tó bá ilé pọ̀ ẹnu rẹ̀ ló fi jẹ́ tí kìíní yẹn fi wá kàn lẹ́yìn spinal cord rẹ̀ ọkàn ní ibi tí ó wà nù kò lè lọ mọ́ so kò lè lọ mọ́ kì í ṣe pé wọ́n sọ pé akàmọ́ ń gbọ́ bẹ́ẹ̀ nígbà táwọn wà ní kékeré mo ti dú ọ̀yà láàyè rí tí ò kú níbi tó wà ìgbà náà àwọn àgbàlagbà wá sì wá sọ kí sọ rẹ̀ bá pé ń tọ́fà ní ó ti fẹnu jẹ kókó tó ti rí ba lẹ́yìn èèmọ̀ tọ́lọ́run ṣe fún ni pé ẹnu rẹ̀ tó bá kan kókó tí kókó yẹn bá wá rí lù spinal cord ẹ̀ ní ọkàn bó bá wà bí kẹtẹ ẹ̀rọ ẹgbẹ̀rún kókó lè mọ́lẹ̀ báyìí ẹ̀tara yín ni o ẹran ti lọ o so ìyẹn ò ní jẹ́ ó jẹ́ ìmọ̀ fún ọ̀tá bá ní kéèyàn kàn fojú wo nǹkan báyìí nǹkan yẹn lè bàjẹ́ jam'un naqidaini min asrari qudratihi jam'un naqidaini min asrari qudratihi àfáàní nínú jam'un naqidaini kákó nǹkan méjì tó jẹ́ opposite ara wọn táyọ̀ máa ń wò kókó lè ṣẹlẹ̀ kọ́ máa ní ó sùn ó jí sẹ́kọ̀ opposite ara wọn ni káwá kó papọ̀ ìrẹ́rìn yìí sọkún ká kó papọ̀ ó gbóná ó tutù wọ́dà náà opposite ni ká kó nǹkan méjì tí ọ̀rọ̀ ọ̀rùn papọ̀ bá yẹn nínú àṣírí agbára ọlọ́run lọ́wọ́ àǹtí ẹ̀ ọ̀rọ̀ ọ̀rùn fọ́ náà orí tí ọba yọ àádà sàmáàkù sẹ́mà tó wọ ìfí ìmọ̀ ń wà náà ró iná ń bẹ́ẹ̀ omi sì bẹ́ẹ̀ nínú sẹ́mà kan náà ojú sẹ́mà iná lè jáde omi lè jáde tí ọba wa tó yọ lọ́wọ́ ìgbà ṣé tsunami àbẹ̀wò ti ẹ̀ nínú tí náà ń jó lórí omi ṣe bá sọ pé omi ní òkúrò rẹ ni agbára ọlọ́run kọjá ká tó bọ́ síbi ọ̀rọ̀ àìnù tó lẹ́nu mẹ́wọ̀n pé àwọn àfáà ikú ń tẹ́sẹ̀ ní àgbà àwọn ọgbà bẹ́ẹ̀ ni o tí ń bá lè sọ pa torí pé làákà ìwò òlì gbọ́rọ̀ lọ́n tó kó bá àwọn ọ̀gá yín Nàìjíríà nu tá a bá ní káwọ̀ tá a bá gbẹ̀ sí làákà ìwò sí làákà ìtẹ̀fọn jam'un naqidaini min asrari qudratihi jam'un naqidaini min asrari qudratihi. Mo wo kíní kan lórí Facebook ojú òtọ́kọ̀ jẹ́ irọ́ òní náà ni torí òní mo ti àráyè Facebook dáadáa lórí mọ̀kàn sáwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan nígbà tí n jáde nílé mo ti wo Facebook bá nǹkan ní sọ lọ́nà lọ́mọjọ́ tí àwọn wá ráyè wo gbé kíní obìnrin kan ló bímọ lẹ́yìn ṣé 40 days kọ́ ni ó ti bíbejì tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn 40 days ló tó rí pé ọmọ kan tuntun ń rú òun ó sì tún bí ṣé ohun tó bímọ tẹ́tẹ́lẹ̀ sí kò tí mọ̀ kẹ́nu ti free ọlọ́run lè wá sọ di tábà rẹ̀ ẹlùmí àwọn ẹni tá a bá gbé sínú làákàlẹ̀ kó sì wo ṣé tí máa sọ mọ́ pé èèyàn lè bímọ ìbejì yóò tún wá padà bí ìkẹta lẹ́yìn 40 days tó ì ti wálé tí ẹ ti bá jọra oúnjẹ náà ti bó ń jọra tí ọ̀sẹ̀kùn kankan máa ń ló tó àwọn òkè nǹkan náà tó sápa máa ń bí ní ti scan ò rí lẹ́yìn ogun tẹ́ nǹkan rí náà kìríkà scan kìríkà ń gbọ́ ọlọ́run fẹ́ bí agbára rẹ̀ dé fún Nàìjíríà tí bá máa ń mọ̀ yìí pé November December jẹ́ mọ́ January òun lọ yẹ máa ń ọkàrà mú fẹ́rẹ́fẹ́ àwọn yẹ original ẹ̀sẹ̀ wà bẹ̀rẹ̀ last week kò sí ẹ ọ̀sẹ̀lẹ̀ rí látìgbà tẹ́mi ti dáyé pé February ọ̀parí February káwọn yóò rí jìnnà tí gbogbo ẹ̀ tí kálukú tí wẹ́ bí ó lè ṣẹlẹ̀ nígbà tí n ti gbẹ̀sà February síbẹ̀ yìí lẹ́yìn pín pé àsìkò kan báyìí ọwọ́ wọlọ́ lè ní ọ̀dà náà mo change ẹ̀ ta ni ó bi léèrè ta ni ó pèrí rẹ̀ so tá a bá ń sọ̀rọ̀ nípa àìnù pé kéèyàn fojú wo nǹkan báyìí
ó lè lórí pàmbẹ̀ mọ́jọ takula káàrẹ̀ pé kí ni alájẹ náà ni alájẹ kọ́ ọ̀tọ̀ làjẹ ọ̀tọ̀ ní àínú nànàbí sọ fún wa káwọn bá fi lọ jìnà àwọn sàábé méjì tó ṣẹlẹ̀ sí àwọn méjèèjì hadithi Amir bin Rabi'a àti Sahlu bin Hunayf àwọn méjèèjì yìí ẹni rere ni wọ́n torí pé wọ́n jagun Bádírì Abi Umama olọ́gbàdé hìn wá ó ní Sahlu Abi Sahal ó ní ìtásàlà Abi Sahal bàbá mi ń wẹ̀ èyàn Sahlu ibn Hunayf ó ń wẹ̀ níjọ́ kan Amiru wá ń wò lọ́ọ̀kan nínú igbó ni wà ó wá rí ẹ̀yìn rẹ̀ ẹ̀yìn yẹn ni máa ń fà ń báyìí ojú rẹ̀ ti rí ẹ̀yìn yẹn kí n má bàa lọ jìnnà ó rí lọ́ọ̀kan báyìí ọ̀rẹ́ mi bó ṣe fáyìn ojú yẹn rí bó ṣe nalẹ̀ nu ń bá ń gbọ́mọlẹ̀ ní ẹ̀bá rọ́ọ̀ṣẹ̀ lọ́dọ̀ àná bíbí gbà tí warapa mú yàn tí wọn ò lè dìde mọ́ bí ẹ sì gbé lọ́dọ̀ àbí àná bí wọ́n ní máa ń tẹ̀yìn mú nà hù tá a lè fura sí kó fojú wò àṣeyàn máa fura irú ìfura wo kì í sọ̀rọ̀ kọ̀ǹfàmù ọ̀rọ̀ yẹn rìn ní dáǹsọ̀ yìí inṣàlá tọ́lá bá lọ́rọ̀ kan ní Ramadan so tafsiri wa ní Ramadan 4:30 ní a sì máa gbé láì so bá a ti ṣe ń last year tá a ṣe lórí 30 days ìtọ́ka wa nu so àìmọye ọ̀rọ̀ láàpàdà tuntun bẹ́ẹ̀ Ramadan àti ń wò lọ́ọ̀kan báyìí ìmúra rẹ̀ là múra lọ́wọ́ báyìí àwọn kan múra kébù láti rí dáadáa sọ́nà Ramadan àwọn kan náà ti pèpè à pé àwọn bọ́ǹbù ikú táwọn ó jù ṣùgbọ́n àjọpára wá nínú àná tó sábà ti gbọ́kẹ́ dùkú níbà á kẹ́rì ìjáde so ìyẹn ò di tẹ́fsìrì àwọn sì tẹ́fsìrì lọ èmi ò lè máa fọ́n tọ́pìkì ó mọ̀ sí tẹ́fsìrì lọ báyìí wà máa bá wọn mú irọ́ wọn jáde sẹ́ẹ̀rì ẹwà alájí olódo ẹwò tí ẹ tún bí akàrà yà sálámà sí àwọn tó máa bá ti lọ torí pé wọ́n máa ń fẹ́ dá ìbá ti yẹn téèyàn wà ní máa rí ọ̀rọ̀ ẹ̀sìn tírìtì mà ẹ̀ka máa ṣe exchange kí ní kan so ìjà àti kọ́mẹ́dì mi kọ́ so ẹ̀ẹ́kàrà yà díẹ̀ ẹ̀ẹ́kàrà sálámà sí pé ẹ̀ tó gba tọ́pìkì ó ń bí díẹ̀ àwọn máa fún tọ́pìkì so bó sì wá dìgbà náà bí wọ́n tálẹ̀ fúra sí wọ́n ní lágbájá ni Amiru ni oníjọ wà ń bẹ ànábì wa pé wá ń bì kí ló dé tẹ́ fẹ́ máa para yín kí ló dé tẹ́ fẹ́ máa para yín sẹ́rí àti Sahlu àti Amiru wọ́n jọ jagun Bádírì tí ẹ máa sọ pé sàbí kan jagun Bádírì nógún èrè àní inú àwọn àgbà sàbí pátápátá nù ọjàgun Bádírì so ànábì ní kí ló tẹ́ fẹ́ máa para yín nígbà tó rí ẹ̀yìn rẹ̀ tó wú ọ yẹn kí ló tó fi lè tọrọ àlùbáríkà kí ọ̀rọ̀ ojú ló àṣẹ pé tá a bá wá wò torí ìfẹ́kẹ́jọ́ mi ọ̀pọ̀ tá a bá wò mo fẹ́ lọ bí àwọn àdúrà kan ni tá a bá wò wípé orí nǹkan tó bá jọ ọ́ lójú ibi àṣírí ọ̀rọ̀ àìnú wa nù orí nǹkan kankan tó jọ ọ́ lójú lára rẹ àbí lára ọmọlàkejì tó o bá ti fojú rí báyìí kó o tó sọ jáde kọ́kọ́ ṣàdúrà pé kọ́lọ̀n kó sí kí ni o kọ́ fàlùbáríkà sí lápẹẹrẹ èèyàn rí ẹnìkan orí fún rẹ sálẹ́ǹsì ni èèyàn rí ẹnìkan ọrẹwà ó wá fẹ́ sọ pé ọlọ́run fàlùbáríkà sí o lágbàjá fáìn ẹ̀rí pé ó ti ṣàdúà ànábì ní Allah barak kọ́kọ́ tọrọ àlùbáríkà fún kódà bóòrùn tí ẹni sọ ọ́n sọ pé bismillah mashallah tó bá jẹ́ tó sọ̀rọ̀ bismillah mashallah ó ti tọrọ ẹ̀ náà ní bismillah mashallah bí mo ṣe wáyé mo lè há nǹkan awẹ́ mẹ́wàá láàrin ìṣẹ́jú méjì so a rí ké o ti rí nǹkan tó jọjú lára ara rẹ kó o tó sọ jáde torí pé Ànábì ti sọ́nà àdísí wọn sọ wá lókè yìí pé
yahduruha shaitan tẹ́sù bá ti rí pélé yóò lẹ́kọ̀ọ́ tọ́lọ ní kọ́ máa lò èso ọwà bọ́ bẹ̀ látara ojú tó ti fi rí èso ọwà bàbá nǹkan jẹ́ yóò gbà rẹ̀ wọlé nǹkan àkọ́kọ́ ní èso ní ọ̀lọ́ ṣiṣẹ́ ojú lórí èso ọwà lọ ṣiṣẹ́ pé ọ̀lẹ́kọ̀ọ́ tàbí wàhásádù ibnu adam kèéta tí ń bẹ lọ́mọ ọmọ ànábí ádámà tó jẹ́ pé òun ìwùlẹ̀ ìfẹ́ nǹkan rí tẹ́lẹ̀ àwọn tẹ́mi wọ́n dọ̀tí nù tẹ́mi wọ́n dọ̀tí tó ń bá ti rí báyìí pé bí kò tiẹ̀ bàjẹ́ bí kò tiẹ̀ kú bí kí nǹkan ó ṣe ó ti fojú rí nǹkan tó dáa igbó wa jẹ wípé ẹlẹ́mìí dídọ̀tí lọ́pọ̀ láyé tó jẹ́ pé táwọn bá ti fojú rí dáadáa bí kò wulẹ̀ bàjẹ́ ni kí wá ọgbọ́n ló fi protect ara rẹ̀ kó ń bẹ́ẹ̀ à ń bọ̀ ń bí léyìn tó jẹ́ pé tí wọ́n bá rí ọ padà dàwọ̀ mọ́jú ni àgbàdo onúgbò fádìẹ̀ ọkàn kọjá lọ ti rẹ kọba níbi kó ti ẹ̀kú dánù ọkàn lọ inú nǹkan tó lè lò láyà ayàwó wà ń yàkádú wà ń yàkádú alladhina kafaru la yuzlikunaka bi absarihim lamma sami'u dhikra wa yaquluna innahu lamajnun kapola yan kamaka wa in yakadu alladhina kafaru la yuzlikunaka bi absarihim lamma sami'u dhikra wa yaquluna innahu lamajnun ẹni tẹ́mi ẹ̀dọ́tí mọ́ kálíbà àmọ́ gan pé ọ̀rọ̀ àìnù yìí kìí sí ọ̀rọ̀ àwàdà rárá anábì wa Yakub alayhi salatu wassalam ní ìgbà tí àwọn ọmọ rẹ̀ mọ́kànlá nínú suratu Yusuf nígbà tó fẹ́ rán wọn lọ sílùú Mísírọ̀ àwọn ọmọ ọkùnrin mọ́kànlá tí wọ́n sì jọra wọn anábì Yakub wá sọ pé ẹ̀yin ọmọ mi la tadkhulu min babin wahidin wadkhulu min abwabin mutafarriqa anábì Yakub sọ yí pé ẹ̀wà bí ẹ̀yin ọmọ mi o lílọ lẹ́lọ ẹ̀yin lẹ́jọra yìí yóò la tadkhulu min babin wahidin ẹ má gbẹ́nà ọ̀nà kan náà wọlé o ẹlòmí bẹ obìnrin méjì obìnrin mẹ́ta ọwà ń kó fún o tó ń kún arìn wọ́n sì jọra wọn bí mú mi àánú ní kó wọn rìn kí ló ṣe torí ojúkójú ànábí Ọlọ́run ní bẹ̀rù ojúkójú yìí wọ́n ní súra wo lọ́wọ́ súratu Yusuf súratu Qalam là ń tú o ṣùgbọ́n àti inú súra kan bọ́ sínú súra míì irú àwọn program tí wọ́n lẹ́kì ní àwọn tí rí wọ́n pé tí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Suratu Yusuf Quran chapter 12 verse 67 òun la fẹ́ yàṣì lórí ọ̀rọ̀ Ànábì Yakubu ni o ṣùgbọ́n súra tá ń tú lọ Suratul Qalam last aya wọ́n yà kálù lẹ́gbẹ̀ẹ́ náà kábàrú okay second to the last aya ó ní Suratul Qalam là ń tú lọ ṣùgbọ́n ọ̀rọ̀ Yakubu tá a fẹ́ sọ yìí tí establish wípé ojú wà ó ní Suratul Yusuf aya 67 kí lọ́lọ́run wa qala ya baniya la tadkhulu min babin wahidin wadkhulu min abwabin mutafarriqah wa ma ughni ankum min Allahi min shay'in inil hukmu illa lillahi alayhi tawakkaltu wa alayhi falyatawakkalil mutawakkilun. Ànábì Yakubu ní la tadkhulu ya baniya bí ya baniya ó ní ya baniya
ọyẹ ẹ̀yin ọmọ mi látàdékùlù min babin wahidin mísírọ̀ lẹ́ ń lọ yìí o ẹ má gbẹnu ọ̀nà kan náà wọlé o wádékùlù min abwabin mutafarriqa ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹgbà wọlé torí kí wọ́n lójú ń sọ bẹ́ẹ̀ ṣe rí àwọn àgbàlagbà ló jẹ́ pé ìwọ náà tó fẹ́ súnà fara ẹ̀ balẹ̀ ó fara balẹ̀ téèyàn bá kẹ́kọ̀ọ́ súnà tó kí ó tọ́ ọ̀yànjú tó jẹ́ pé kì í ṣe pé di bídíà ló ti ń bọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ súnà ó yọ wíyí sáré jálu súnà láàrin ọ̀pọ̀lọpọ̀ nígbèrè àlù súnà tó yẹ pé kí ní ẹ̀gùn òye tọ́lá yóò ní kí èrò lásán ni kì í ṣèrò lásán ó ní Yakubu ń sọ ẹ̀ kí ló wí ó ní ẹ má gbọ̀nà kan náà wọlé o ẹ gbọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ wa ma ughni ankum minallahi min shay. sẹ́rí tí mo sọ fún yín èèyàn ọmọ mi kò sí ilé ròyìn lọ́rọ̀ kó ń bi tọ́lọ́ ń bá ní ọ̀sẹ̀lẹ̀ sí yìí o mo kà sọ tí mo sọ ẹ̀ máa gbọ́ ó tún padà síbi tàwákùlù sẹ́rí ọ̀tọ̀ ni pé ká mú okùnfà ittifadul asbab okùnfà tí Islam lọ lẹ́tọ̀ọ́ pé wá ó lè wọ́n bá wọlé tilẹ̀kùn ọ ẹ̀sẹ̀ agbára lọ́lọ́ kì í ṣe pé ó sọ àsọ̀rọ̀ wọ́n sì gbọ́yé torí pé dèdè àwọn bídí àwọn ọ̀bọ̀ rẹ̀ ní wọ́n ti sọ pé ẹ̀ńsẹ̀ ẹgbọ́n táwa náà sọ oríkà ló okùnfà eléyìn òkọ ànábì ní ẹni tó gbéra kùnmí kalẹ̀ gbéra kùnmí rẹ mẹ́lẹ́kọ̀ mẹ́sà lọ wọ agbára lọ́lọ́ so ànábì Yakubu ní tí mò ń sọ fún yín pé kẹ́ ẹ mú gbọ́nà kan náà wọlé iyún òní tí ó bá ṣẹlẹ̀ sí yínú kádàrọ̀ ọmọ ṣẹlẹ̀ o èyí lè gbé nǹkan kan fún yínú aburú tí ó ṣẹlẹ̀ o. inil hukmu illa lillahi. Ọlọ́run ló ní ìdájọ́. alayhi tawakkaltu. ó ní mo gbára léyìn lóògùn kankan ní kankan o. wa alayhi falyatawakkalil mutawakkilun. gbogbo ẹni tó bá sì lóun fẹ́ gbára lé nǹkan sẹ́ẹ̀rì àyìmọ́kéw àwọn bídíà ẹnìkan ní wọ́n sọ yóò sì mọ̀ bí kí ó sakọ nígbà tẹ́yìn ọmọ ó súnà ní mi ò lè fi ṣe kó sakọ sí ní ìmọ̀ bí sakọ só bídíà pé ẹ̀ẹ́dọ̀ kéw ló ti báyìí ìyàtọ̀ ń bẹ láàrin ká sọ pé falyatawakkalil mutawakkiluna alayhi in tó bá yẹ kó wà wájú tẹ́ ẹ bá gbé wá sẹ́yìn ní èdè Lárúbáwá ìtumọ̀ rẹ̀ ní pé ẹ gbọ́dọ̀ sí nǹkan mí mọ́ yàtọ̀ sí ń tá a sọ yẹn ó ní wá alayhi falyatawakkalil mutawakkilun. ìtọ́ ẹ̀kọ́ falyatawakkalil mutawakkiluna alayhi ọkọ̀ wá gbé alayhi wá sí wájú ó ní Ọlọ́run nìkan sọ ní gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ gbára lé nǹkan láyé òun nìkan ni kó gbára lé àsìkò sọ̀rọ̀ fún yanrìn kò sọ̀rọ̀ fásọ̀rọ̀ kò sọ̀rọ̀ fún gbẹ́rẹ́ arọ́bí tíà inú tẹ̀sùnbà ó kọ́ àjẹun kò sọ̀rọ̀ fún Ọlọ́run gbára lé kò sọ̀rọ̀ fún Yakubu gẹ́ni sọ̀rọ̀ pé Ọlọ́run nìkan sọ wa alayhi Ọlọ́run nìkan sọ wa alayhi falyatawakkalil mutawakkilun. gbogbo ẹni ọba lóun fẹ́ gbára lé nǹkan Ọlọ́run nìkan ló gbọ́dọ̀ gbára lé kí ló wá lọ. walamma dakhalu min haythu amarahum abuhum. Ọlọ́run wá ní ẹ máa gbọ́ nígbà tí àwọn ọmọ wọn kọ̀ọ̀kànlá ẹ̀ ọkùnrin mọ́ká ọ̀kànlá sórí tó lọ́n bá sórí fún ọ má fi ṣe fáàrí àwọn ànábí Ọlọ́run níra ń tẹ̀ jẹ́jẹ́ yìí Ọlọ́run ní nígbà tí àwọn ọmọ yẹn wá gba bí tí bàbá wọn pa wọn láṣẹ pé kí wọ́n gbà kí wọ́n má gbẹnu ọ̀nà kan náà wọlé. ma kana yughni anhum minallahi min shay. Ọlọ́run ní akálàsí orúkọ tí Yakubu sọ ọ̀rọ̀ wọn lọ́rọ̀ kó ń bí tèmi Ọlọ́run bá fẹ́ ṣe náà o ọmọ gbọ́lọ́run o. illa hajatan fi nafsi Yaquba qadaha. ọmọ sí lẹ́yìn bídíà ẹ máa ka kéwù ẹjọ́ ń tìrọ lẹ́yìn bídíà Ọlọ́run ní tí ó ṣẹlẹ̀ yìí kọ́ ni kí n tèmi Ọlọ́run fẹ́ ṣe ọmọ ṣẹlẹ̀ ṣùgbọ́n tí ń bẹ́lẹ̀ ní Yakubu yí jáde ọ̀sọ̀ tinú rẹ̀ jáde nù kò gbé sínú. wa innahu ladhu ilmin lima allamnahu gbọ́gbọ́ wà lẹ́yìn tọ́lọ̀ fi wá kílẹ̀ ọ̀rọ̀ nù tọ́lẹ̀ mi náà ní bọ́ta pé èrò lásán ni Ọlọ́run ní sí ẹ̀sìn yí Yakubu tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ yìí ó ní mímọ̀ ni o Ọlọ́run ló ní mọ̀ pọ̀ lima allamna. ìta akọ ló sọ jáde àwọn náà la kọ àwọn aláfúnlánsà wípé ọ̀nà tíyẹn máa ń gbà protect ara rẹ̀ kó ń bi ojúkójú ẹ kọ́kọ́ ní àwọn ọ̀nà yẹn ná.
walakinna akthara an-nasi la ya'lamun. Ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn la ya'lamuna wọn ò ní má kojú a máa pààyàn bí Yakubu ṣe mà ìtumọ̀ rẹ̀ ni tọba lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò ní má pé Yakubu onímọ̀ ní bóòlù yọ̀sẹ̀ nímọ̀ pàánà bí Ọlọ́run onímọ̀ ni walakinna akthara an-nasi la ya'lamuna ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ò ní má yìí pé ojú ń pààyàn ojú ń fasọya ojú a máa sọ̀yàn dá láìsàn sẹ́rí nǹkan ọ̀rọ̀ àìníyàn ní ọ̀lànà bí Yakubu gbọ́yọ̀ wọ̀ wá bí wọn ọ̀dá nǹkó mẹ́rin fún wa tí ẹ̀ wájú ó tó àǹfọ̀mọ́ sáfọ́fẹ́ mo gẹ́dẹ̀ àwọn ọmọ mi ẹ̀wò fine boy Maliki is a fine boy ìyá o ẹni ayé o lójú ẹni tí ò bí kankan àbútí ẹ̀ bí ọmọ tí ò yàn wà á rọra wà á ṣe ni ó sì jẹ́jẹ́ ni ó sì jẹ́jẹ́ ni ọ̀tọ̀ níbo láti protect àwọn ọmọ nígbà tí wọn ò tí ì tó nǹkan ká ọ̀tọ̀ ní igbó láti ṣe wọ́n nígbà tí ẹni tó ṣe àpáwọn ilé ìlú ìsìn àwọn ọmọ tí ń dá tráfù ní Yakubu ń fún nímọ̀ràn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà tí ẹ ti ń ṣe ó tó wá fún ọ nímọ̀ràn pé ẹ ti ṣàdúrà ṣùgbọ́n ẹ̀tọ́ rìn báyìí ẹ̀tọ́ rìn báyìí ẹ̀tọ́ rìn báyìí ẹ̀tọ́ rìn báyìí tí èsì ọ̀nà àyẹsẹ́ wù so ń yé wa báyìí kí ló kù ọ̀rọ̀ àìní náà là ń sọ lọ ó fẹ̀yìn pé ojú wa ó ń ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam ẹjẹ́ nǹkan dísì díẹ̀ fún kálíbà àmà ànábì ní sallallahu alaihi wasallam ó ní ẹjẹ́ ń sọ fún yín o nígbàtí ànábì fẹ́ sọ̀rọ̀ àìní ànábì ní la ruqyata gbọ́dọ̀ máa ka rúkíyà pé ẹlẹ́fẹ́ máa ka nǹkan báyìí rúkíyà tẹ́ máa ka nǹkan sí nǹkan fẹ́ntá ìsàn mú illa min aynin àfẹ́ntójúkójú bá wò ojúkójú ló wò àwòrúmà tàbí àkekè bá ta ṣe ẹgbọ́n nǹkan méjì rúkíyà tó bá ṣe torí ojúkójú àti àkekè onírúkíyà ọ̀ inú àdíìsì mi tàbí dámù ẹ̀jẹ̀ tí ọ̀dá tí ń dà rúkíyà rẹ̀ tún wà salawatullahi wa salamu alayhi so Ànábì ní ẹjẹ́ ń sọ fún yín ojú tẹ́ ń wò wallahi mo fọlọ́n búra Ànábì ní sọ àdíìsì yìí o ipé ojú tẹ́ ń wò a máa múra kan mi tó ti rí gbọ́dọ̀gbọ́dọ̀ láàárọ̀ yóò sì sọ di èrò pọ́ọ̀tì kò tó dìrọ̀lẹ́ ràkúnmí fún rẹ̀ náà ló fojú wò pé mo láìkì ràkúnmí pọ̀ wo bó ṣe ń dán nígbàtí ọba tó yọba ń dá fún yín lórí kíní ọ̀dọ̀ mi bì tó rẹ̀yìn tẹ́wà lórí sẹ́fẹ̀sọ lórí àkáǹtì mi ò ní péjì o lórí àkáǹtì mi ẹnìkan bẹ́ẹ̀ pé gbogbo ẹ̀yìn tẹ́ máa ń ṣe kíní birthday fọ́mọ lórí Facebook o lè mọ̀ tí ìmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀tọ́ àwọn ẹgbẹ́ yẹ́yẹ́ kíní ká so tí sàwọn tẹ́ ẹ̀kọ́ akálà sí ìranu birthday o ẹ̀fẹ̀ gbọ́bẹ̀ ìranu ni wàlẹ́ o sí ní o ẹ̀kọ́ Islam tíyẹn bá ti jìnà sẹ́kọ́ Islam sẹ́rí gbogbo àwọn ilé kìí sọ̀rọ̀ wọ́nranwọ́nran o kìí ṣe àwọn ọ̀rọ̀ wọ́nranwọ́nran tẹ́nì kọ́kẹ̀sọ tí ó ní lẹ́rì fún orí kó mọ̀ káyà kúrán jáde gbogbo àtàǹpàkò rọ́tẹ̀ ń wò káàkiri so Alájà Kaola stuff lélẹ́yìn Alájà Kaola sọ fún yín tí Ọlọ́run ọ̀bẹ̀ wọn ní ẹ̀ ń ṣe ń tiẹ̀ èmi ọ̀sọ̀rọ̀ inú ilé wọn o àbí iṣu ti ń ṣẹlẹ̀ o ní tó ní sí pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ máa lọ yàtà àǹpàkò wò tá lọ́bẹ̀ wọ̀n sí eléyìn wọ́n ran tí ó sì ní ẹ̀sìn rárá ni kéwò ní ẹ̀sọ́ fún àwọn ọmọ pé kìíní kan local champion ẹgbẹ́ wọn ní àwọn sọ pé kìíní tẹ́ máa ń fọ́nbù kéwò wọn lè máa fọ́nbù rẹ̀ sáwọn bídí ẹgbẹ́ wọn yìí máa kọ́ wọn kéwò lọ́dún mẹ́fà tó ti báyìí lọ́dún mẹ́fà kìí ṣe pé kìíní o wallahi lazim kéwò local champion láàrin náà àwọn kàlàmúsù ẹgbẹ́ wọn àwọn bídí àtẹ́jọ́ ń ṣe níbo ní ọ̀rọ̀ àtàǹpàkò wà ní Kùránì níbo lọ́wọ́ àwọn àdíìsì so
ní tí wọ́n gbà tí wọ́n wọ̀ tí ò yé wọn ilmu kìyáfà ní a fẹ́ sọ̀rọ̀ ń parẹ̀ kìyáfà tó athari ṣùgbọ́n wọn ọmọ tí a fẹ́ sọ kìí sí bí a ṣe sọ́nù àtàǹpàkùrùkọ́ ọmọdérin ni ta lọ bẹ̀ wọ́n sẹ́kún gbẹ́ Ànábì ní láń yóò fúlẹ̀ àkọ́ ohun wáláwọ́ amúrọ̀ ohun ìmúrọ̀ à gbogbo àwùjọ tí a máa ti sọ kóbìnrin kọ́ máa darí àwọn Ànábì ní òní dáa fún wọn ò ní bẹ́rìn bọ́ọ̀bẹ̀ ní ìrẹ́ tó gọ̀tọ̀ ẹrù ọkùnrin tí lọ ń sanwó sọ́dọ̀ omi kókọ́ máa kó láàjì obìnrin tí ẹlò ń gọ̀ ọ̀gbọ̀rọ̀ dá lọ ẹmà Nàìjíríà yìí ẹmà yàtà pàpọ̀ yíta mọ́ ẹgbẹ̀já kò lórí tí wọ́n jẹ́ so Ànábì ní kí ní tẹ́ ń gbò yẹn ojúkójú tẹ́ ń gbò a máa sọ ọkùnrin yóò sì ọmọnìyàn báyìí ọmọnìyàn láàárọ̀ tẹ́rì báyìí yóò sì sọ di ìrònú sàálẹ̀ nírọ̀lẹ̀ ojú tàà ń sọ a máa fa jẹ̀dìjẹ̀dì ó lè fa kánsà kò sáìsàn tí ò lè fà fún yàn kò sáìsàn tí ò lè fà fún yàn èyàn lè wò sí rẹ̀ gan èmi máa rí mo ṣe wà ilé máa hàn kan yọ́ kẹ̀rí pé láti wíkì tó bá tẹ̀lé kọ̀ àníríkà òun ló kó bá rẹ̀ báwọn látàrọ àsọtán ọ̀rọ̀ àsọtán kí ló ṣe ó kó bá rẹ̀ so gbogbo àwọn nǹkan yìí téèyàn bá ti rí nǹkan bá ń tànà bí sọ fún Amiru ó ní làwọn náà gbọ́dọ̀ máa ṣe orí nǹkan tó dáa sára ẹni orí nǹkan tó dáa sọ́mọ làkejì ẹni ọjọ́ sọ́mọ ẹni kó o tó lè kọ́kọ́ sọ pé Ọlọ́run mọ yìí mi padà sáìdá kọ̀ọ̀sán náà tó lè wọ́n sáà ti sàdúrà ẹni àdúrà Ọlọ́run mọ yìí mi padà sáìdá ọ láàrin ìṣẹ́jú méjì máa parí ewé méjì tí máa ha ó ti sàdúrà ṣàìtọ́ ò lè wọ bẹ̀ mọ́ kéé tọ́ ọmọ Ànábì Ádámù ò lè dé bẹ̀ mọ́ nǹkan yẹn jọ wọ́n lójú pé Ọlọ́run bá mi sànú lágbájá ọkẹ́ hey ọmọ mi mo jẹ́rìí ẹ̀ ọmọ wètí so èṣù ò lè débẹ̀ mọ́ bá Sítánì ò lè débẹ̀ kódà arẹ́rì ẹgbàwọ́rọ̀ yìí pé Ànábì ní gàgà tí ń bẹ láàrin ojúkójú tá jẹ̀nù náà lè fi wòyìn àjẹ̀nù náà lójú gbó sọ́nà fáàtí ẹ̀wà rí tí ẹ àti òwò ọmọ Ànábì Ádámù tá jẹ̀nù fi lè kó sí lá tọ́ ọba ti ṣe bísmìláì ó ti wá di ìsọ̀sọ́ rẹ̀ kó ń bẹ̀rù so kí l'Ànábì wá sọ fún Amiru tó fojúkójú wóyàn Ànábì ní ọyá sàlùwàlá ọpá lásìkò sàlùwàlá ọwọ́ afọ àwọn oríkèríkè ara rẹ̀ nígbà lùwàlá ọfọ̀ sínú korobá kan solúṣẹ̀ rẹ̀ ní tá a bá ti mẹ́rin tó fojú wóyàn kò ní di wàhálà sí lágbájá ló fojú wóyàn kọ́kà sàlùwàlá sínú kíkan tó Ànábì ní wọ́n kàn dálé lára ni tó bá ti lè sàlùwàlá náà tó dálé lára so ntí sẹ́ni yóò kún bẹ́ solution rẹ̀ ni orí pa ẹni náà ní kọ́kàn ẹni yẹn la ẹni tó fojúkójú wó yẹn orí pa rẹ̀ ní kó ṣe kí ní o kọ́kàn ẹni la solution náà èèyàn wà tẹ́ bá ti wá dà sí la tẹ́ ti dà sí la àwọn àfáàní tó wá jẹ́ pẹ́ ní yóò lé sí àlùwàlá tàbí tó yẹ kí àmẹ́ni o àbá àmà kí ìṣẹ́ tó gbọ́ yí tá a lè lọ bá àlewọ́ náà tá a fi lè rí orí pa rẹ̀ bí aṣọ rẹ̀ nǹkan kọ́lá jẹ́ pé ń tára rẹ̀ kàn káwá fi sínú omi tó rẹ̀ pútọ̀ ọba lọ bá yí pé ẹ dákun mo rántí pé ń jọ kan báyìí ilẹ̀ sọ báyìí àtẹ̀yìngbà náà ní nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ yóò tún sì gbọ́ yí pé ṣé olówó lè mi mò ń ṣe ọ́ eléyìí sọ̀rọ̀ ṣíṣe ó lè wá látọ̀dọ̀ ẹni ire ó lè wá látọ̀dọ̀ ẹni ibi
àìlágbọ̀yé ìsìláàmù láàrin wa ń bì wà náà ní ìdálẹ̀ tá a bá sọ ní tí ìsìláàmù ní ká ṣe lórí àlámọ̀rí ọ̀rọ̀ mi àwọn èèyàn fún bọ́ta ṣé ẹ̀dẹ̀rù pé yẹn dẹ̀ yìí sí ma òkè àdìdì nílé à ń sọ̀rọ̀ pé ní tí ìsìláàmù sọ sọ̀rọ̀ dádì mi mo sọ ni oníṣọ́dẹ̀ yìí sí kí ẹ̀nà jẹ́ mùsùlùmí sí kúrò ní ìsìláàmù ọ̀hún ká máa ń tó kù wọ́n ní solution ìsìláàmù ni but ní omi rò pé ẹ̀yin láyé ìsìn ẹ ò bàtà ń sọ̀rọ̀ protest ní ìgbà ensars ní tí ìsìláàmù sọ ni lọ́wọ́ bódì lára àwọn èèyàn gbà ìrìn àmọ́ ní sẹ́wọ̀n àtijọ́ àti sọ̀rọ̀ tí ìsìláàmù sọ ni sọ̀rọ̀ dádì mi mo sọ ni kí problem ẹ máa ṣe nígbà wá sí kí lẹ bá bọ̀ bẹ̀ wọ́n ní ẹ máa lé Fúlàní lọ wọ́n ń pa Yorùbá sí solution ní tí ó yẹ lómi sínú wà lè dùn fún wọn pa Yorùbá Yorùbá ní èèyàn máa ń palẹ̀ mọ́ kó tó pa ọ̀fán ẹni tí ọba palẹ̀ mọ́ kó tó pọ̀ fún yọ pa nǹkan ní ìmọ̀fán ọ̀pọ̀lọpọ̀ ẹni tó wà nílé ìwé tí ń dá sọ́rọ̀ kí ní kẹ́yìn nǹkan òun òkú mẹ́ atọ̀ wọn bóun ní ìṣe àwọn Haúsá ní ìṣe ata tí wọ́n búkú ṣé Haúsá ní jìyà ata wọn ní ìṣe mọ̀sùlùmí nìkan ni ẹjẹ́ lọ́mọ́ra bisikíìtì lẹ́wọ̀n fi ṣènáwó àbí fish pie lẹ́wọ̀n fi ṣènáwó ní ìṣe àtàlùbọ̀sá àtàlà nígbà àwọn òkú wa mọ́ ní ìṣe kálù àti ìmọ̀ mẹ́mẹ́ ní ń bọ̀ díẹ̀díẹ̀ ní ogun abisaba lọ àdáko afẹ́ pọ̀ fún àsìpalẹ̀ mọ́ wọ́n máa ń yàbá náà ni àwọn ibi tí wọ́n bá ti ń pa àwọn èèyàn wa ní àdúgbò bìkà àwọn ará abẹ náà kóra jọ kò nídìí ẹbọ orí Facebook kò nídìí ẹbọ ọgbìn kankan wọ́n dáhùn èèyàn wọn náà ẹ káwọn ẹ̀tẹ́yìn náà bá mọ̀ ẹ̀yin náà ẹ lọ lẹ́bẹ̀ ẹ pa wọn ìjọba ọmọ wọn tí wọ́n ṣe ṣùgbọ́n àbáyín jà á sì kí níka Yorùbá láìkí ariwo lásán láì ní plan kankan ṣé màkà àfẹ́ máa pa ṣé wọ́n bọ́ sórí Facebook ṣé wọ́n bọ́ sórí kìíní tí a fi ń pa àwọn èèyàn wọn ládùúgbò tí wọ́n ti fẹ́ pa wọn ṣé bẹ́ẹ̀ ní iṣẹ́ lọ ni ṣé bẹ́ẹ̀ náà láwọn ọdẹ ẹlẹ́ láwọn fìjìláńtẹ́ ẹlẹ́ láwọn OPC ẹlẹ́ láwọn àmọ̀tẹ́kùn àtẹ̀sọ́ wọn kókè àárín bẹ́ẹ̀ wọn sọ́sẹ́ ń bẹ̀ èyí náà lọ bẹ̀ nílẹ̀ ní kìíní kẹtẹ bá rí ìjọba áàdì kálukú ọ̀dọ́ wọn kú láàárọ̀ ọjọ́ kejì náà ni wọ́n dáwọ́ dúró àlè ronú eléyìí òkè ókè ẹja máa lọ ajẹgbá kọjá wo kálukú kíṣà mú sọ̀rọ̀ ẹlòmíì kò ní mọ reality tí ń ṣẹlẹ̀ wọn ò sí lẹ́nu torí lórí Facebook ní sọ ọ́kà ọba ẹgbẹ́ tó ọba tẹ̀lé ọ̀rọ̀ orí Facebook pé tí mo wò lórí Facebook tí ẹ ti rí kíní kan àìmọye fídíò rọtí kálukú ọmọ ìgbé káàkiri ẹnì kò tiẹ̀ ní gbé mara bí ṣe wà ní tí ń bá rí báyìí lẹ́yìn kódà bí ọba ní CNN ló gbé DDY ló gbé kò sí tọ́kàn mi sẹ́rù ọba àgbé wàhálà tí ẹnu àìmọye jẹ́ ti gbé amára búkú tó yẹ pé àwọn tó wà bí sídẹ́ǹtì mi ọ̀tọ̀ ní tí àpàrà máa gbọ́ nínú ìsìnkà àmúdáná tèmi gẹ́ wà ń bẹ̀ àtàtọ́ wọn ní ìsìn àwùsọ máa lọ ọyá àwọn gbẹlẹ dákó sí o ẹ̀yàn Amẹ́ríkà ẹ̀yàn London ọyá ẹkọ́ jáde káwọn èèyàn wá dákó kátó tètè wù ká máa jẹ́ látọ̀sẹ̀ tí ń bọ̀ lọ àpalẹ̀ mọ́ abẹ́ pọ̀ fún tí ẹ bá sọ àwọn tọ́lọ́n tó ń fi ń rẹguléètì ọ̀rọ̀ díẹ̀díẹ̀ tí òjò burú jù báyìí lọ so kí la bá débẹ̀ jẹ́ kí la bá débẹ̀ ọ̀rọ̀ so tí a bá ti wá tábà ti rí pẹ̀lú ẹni yẹn àdìsí àmú orípa rẹ̀ kọ́ ń bà dáwà láàlẹ́ gbogbo nǹkan gbọgbọ́n ní tí Islam bá wá mú wá solúṣẹ́ bí tí mo ti lọ́nu táwọn sọ pé ní tí Islam wá solúṣẹ́ nínú kẹ́ àṣẹ ẹ̀dẹ̀rọ̀ kò yí tí ọba pọ́sibú kó nù Islam sí mo sọ pọ́rọ̀ dádì mi ni sójú ó tì mí àti ilé sọ solution ni sójú ó tì mí àti ilé sọ solution ni àmì nǹkan mẹ́rin ní ó pé bọ̀tọ̀rọ̀ tí náà ilé ẹ̀dá sí kékeré kan ní ààyè sáré dá sọ̀rọ̀ ọ̀nà àwọn ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé ó rí pé òkè kí ni orí patẹ́lẹ̀ ìfẹ́ ní pẹ̀lú kí ni ìdí tí mo gbọ́ sórí Facebook mo fẹ́ káyé lẹ́sìn ok tó bá ti yàtọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn kí ló kàn mí pa ìgbésí ayé nílé kálukú ó wò pé kí ló gbé ọ̀bọ̀ ní tó gbé kálukú bọ̀ tọ̀tọ̀tọ̀ ẹlòmíì káyé rí bá àmọ́ mi ẹlòmíì jẹ́ ti báyìí ok in tí mo gbọ́yé nú ẹ̀sìn mo fẹ́ pàṣẹ fàyé in tí mo gbọ́yé nú in tó mi bọ́ta iná ni yóò dẹ̀ máa ṣiṣẹ́ tọ̀ kí n wọ́ta Buhari versus Fúlàní kí ni wọ̀rí sí kí lọ́kẹ̀mí àti Buhari àti Fúlàní so àwọn nǹkan yìí la gbọ́dọ̀ gbọ́yé in tí Islam bá mú wá ní solution òun ní solution ẹniyàn tá a bá ti dá mi ẹ sí la èyàn wà gbọ́wọ́lé ẹni láyà bánàbí sí gbọ́wọ́lé
sáàlù láyà ipé Allahumma àwọn sọ wà kí Allahumma hadhib anhu harraha wa bardaha wa wasabaha Allahumma hadhib anhu bardaha harraha wa bardaha wa wasabaha. Ẹni tá a ti ní wọ́n sin kí wọ́n ṣe àlùwàlá sínú kíkan fún kí wọ́n dà sí dáhùn àdúrà tá a ṣe lò lọ́ba tán ni sáàlù bá bẹ̀rẹ̀ sí ní ìṣeré padà àlàáfíà bá dé. Ìyẹn jẹ́ ìkànnì tá a kọ́kọ́ sọ tá kò bá jẹ́ pé orí pẹ́ ni báyá káchífù tó mú lọ ní fìlà rẹ̀ ní síbọ́nú omi kẹ́ni wọ́n fi wẹ̀ nígbàtí ó lè ṣe àlùwàlá kò sí nǹkankan kódà kò bá gbà áńdúlẹ̀kùn báyìí torí pé ó kò ń bẹ̀ gbé kéka sí dàmí bẹ̀ dà sínú omi tẹ́ni yóò fi ṣera asaru rẹ̀ orí níta tí skin rẹ̀ bá sáà ti kàn káwá fomi sí ká fi wẹ̀ ní tí ìsìláàmù sọnù wọn ò lọ́ọ́ wẹ̀ sódò ìsìláàmù ọ̀dà kó odò ojú ẹsẹ̀ dà níbi ni wọ́n máa dá mi lé lórí ni wọ́n dà lé lórí ni wọ́n ẹlẹ́dà sí tasọ́tasọ́ ọtẹ ntọ́ ọba tó dá wa mú wa solution ìyẹn bá kí n lọ bí pọ́ìntì kejì ó ní pé àwa ti ẹ̀ mà ìyẹn kẹsà rí pé nǹkan ọlọ́dédé ọ̀rọ̀ ohun ò tiẹ̀ ṣe tó sáà fura pé eléyìí ṣe nọ́màtì mọ́ kọ̀kọ́ mọ̀ rọ̀ká bá ń jẹ̀mú kan ní ndọ́ ọ̀láàmù àìnù gan nípìlẹ̀ ibi mistake wà nù àwọn tó fẹ́ fi rúkìá jẹun ẹ̀rí àwọn ìwà sí jẹ́lábì díẹ̀ ẹ̀rọ àníkẹ́ kìíní kan ó ti sọ́ọ̀bù rúkìá kí ni wọ́n fọ́ mi lórí sọ́ọ̀bù rúkìá ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ní ìka ẹn tí ọmọkùnrin ní ìka wallahi kò lè ka kùnrin kọ́ lápalára ń jẹ̀mú mo fọ́ bá tẹ́mi ń bẹ lọ́rọ̀ rẹ̀ sí lẹ́rìí táǹjẹ̀nù bá bọ́ta ìsìndìrọ́jù ni ìsáǹjẹ̀mù ní bọ́ta ó rí pé eléyìí wèrè gidi ní ọ́ ẹn tí ọmọkùnrin ká tó lòun sí ṣọ́ọ̀bù kínní ẹlòmíì ti ń bẹ́jẹ́lá bí bọ̀ kọ̀tẹ́jù ní kọ̀kọ́ kẹ̀kẹ́ ọ́ ní òun dùsùn náà ó nà fẹ́ sí ṣọ́ọ̀bù rúkìá sẹ́tù máa ń ṣọ́ọ̀bù rúkìá ni àti ń dá yẹn lóhun ẹlòmíì ní oògùn dúdọ́ dájú kínní kálukú sàwọ̀ àwọn ọ̀sàmù nínú tẹ́lifí ètò fáwọn èèyàn ló ní ọbẹ̀ ó ní pé ìwọ sọ̀rọ̀ àìsàn bílẹ̀ òmìnlẹ̀ ilé òmìnlẹ̀ ogun ojú tó dájú ogun kìíní kan tó dájú ọlọ́mọdé ń tọ́gbọ́ ọ̀gbọ́n kí ń tọ́gbọ́n lè bàbá ọdún jẹjẹ táà bá ti mọ ẹni tó sì kí táà rí báyìí àwọn táwà sí ní táàkà àkọ́kọ́ Suratul Fatiha ẹni ẹ̀kọ́ ẹmẹ́ dàmì láàmù só ti yí báyìí lèmi máa sọ pé èmi ò ṣe show lecture tó ti báyìí wá sí kálukú náà wo iye mínítì hours tí mo dé bá wọn pé ok ọ̀rọ̀ àpébí táàpá ti fẹ́ máa sọ mi 1 hour 23 seconds kìíní kan lọ take note ẹ̀ bá wọn kí sọ pé ẹ bá wa kọ́ ẹ bá wa kọ́ jáde ọ̀sàsíkò number 1 n ò lo láptọ́pù ìtìgbà owó fíṣẹ̀ bí ilẹ̀ ìpòyè kìíní ní ìṣẹ́ tó lẹ́bí sáyé ìdìpá owó 50,000 dìde rẹ̀ 50,000 ní láptọ́pù tí ó rà ẹni ìdí owó gẹ́lẹ́ o wà láì ó ìdí owó ọwọ́ òkú sáyé ìdìlọ jáwó ọwọ́ akọ láptọ́pù 50,000 kìíní kan wà láì ẹjẹ́ tó wà sáyé ìdìkọ́ lẹ́ni owó sí kọ́bílẹ̀ owó mú 50,000 tó ní ìdí láptọ́pù 50,000 so ilé ìgbìmọ̀ ní prógámù fóònù mo ló ń kà lọ bá ẹjọ ẹ bá ẹsùn àwọn olè dákọ lẹ́ẹ̀kẹ́ ẹgbọ́ fídíò rẹ̀ padà ó ti wà mẹ́ kọ́dẹ̀ lómi ilé gé bẹ́ẹ̀ àwọn tẹ̀yìn tẹ́mọ fídíò gé ẹgẹ́ Suratul Fatiha ìbẹ̀rẹ̀ Suratul Baqara láti Alif Lam Mim dé àyà karùn kọ́ ni wa ulaika humul muflihuna sẹ́báyà karùn náà nù Ayatul Kursi Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun dé parí Ayatul Kursi ìparí Suratul Baqara Amana ar-Rasul aya tó parí Baqara
bima unzila ilayhi min rabbih wal mu'minun ko ẹgbẹ́ láti bí walillahi ma fi samawati wa ma fil ard bá wọn fásí àwọn ayá ìparí Baqara walillahi ma fi samawati wa ma fil ard wa in tubdu ma fi anfusikum aw tukhfu yuhasibukum bihi Allah fayaghfiru liman yasha wa yu'adhibu man yasha wallahu ala kulli shay'in qadir amana ar-rasulu bima unzila ilayhi min rabbih wal mu'minun kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi la nufarriqu títí dé parí ibi walillahi leti be and lillahi lillahi ma fi fast 284 láti fast 284 dé parí Baqara awalu al-Imran aya alakọ̀kọ́ Al-Imran so láti ìbẹ̀rẹ̀ suratu Al-Imran so láti ìbẹ̀rẹ̀ débi illa huwal azizul hakim dáyà kẹfà so dáyà kẹfà ìparí suratul Hashir law anzalna hadha al-Qur'ana ala jabalin suratul Hashir Quran chapter kí ni wọ́n lọ mọ́ chapter ilé ti sàwọn ìjọsẹ̀ rí fún dínrìn so chapter kí ni wọ́n jáde wà láti ọmọ so inú ọmọ Quran chapter suratul Hashiri kí ó lè ké tó ti bẹ̀rẹ̀ verse 21 ní suratul Hashir verse 21 law anzalna títí dé parí hadha al-Qur'an ala jabalin lara'aytahu ẹ wá bọ́ síbi tábà ti kà wọ́n tí mo sọ ẹwà mọ́ bọ́ síbi àwọn àyà tí mo fẹ́ sọ yìí sẹ́ni kíkà tí mo láàkà ó ní ó abomínú kí báyìí agbẹ̀nu sí báyìí ọgbẹ̀nu sí báyìí lọ́wọ́ máa kà ọ wà lọ ka àyà Suratul Baqara àyà 137 níbi tó lọ́n sọ pé fasayakfikahumullahu wa huwa as-sami'ul 'alim àyà ńlá ni nákàlì ńlá ni àwọn èyí tó ń wágbára lọ́dọ̀ ní Kùránì kún fún nǹkan fasayakfikahumullahu ọwà lọ ka ìparí mọ́bọ̀ a ó tó wá bọ́ sí Suratu Qalam aya 51 aya tá à ń tú tá a fi débi ọ̀rọ̀ igangan ọ̀ọ́kà wa in yakadu alladhina kafaru la yuzlikunaka bi absarihim sẹ́fàáyà náà látú lamma sami'u dhikr wa yaquluna innahu lamajnun aya Suratu Qalam 51 yẹn wà á kà wà tó wá bọ́ sí àyà Suratul Nisa 54 àyà yìí ìwọ tó bá rí pé apart from ọ̀rọ̀ ayémìta ń sọ yìí ìwọ tó bá rí pé oníkèéta rẹ pọ̀ jọ máa sí àyà yìí kódà máa kàánú omi máa lọ fi wẹ̀ ìwọ tó bá rí pé àwọn èèyàn sáà ń jẹ́ lọ́sẹ̀ ẹni Ọlọ́run jẹ́ kó ọwọ́ rẹ ó jẹlù ní ìlọ jọ máa káyà yìí ẹ̀gbọ́n tọ́lọ́n sọ ní ọlọ́ni am yahsuduna nnasa ala ma atahumullahu min fadlihi Suratul Nisa aya 54 am yahsuduna nnasa ala ma yahsuduna nnasa ala ma atahumullahu min fadlihi faqad atayna ala Ibrahima wal ọlọ́run ẹ̀dùn náà ṣe fẹ́ máa ṣe kéèta àwọn èèyàn lórí orí tèmi ọlọ́run mo so orí fún kí ni kéèta jẹ́ tó fẹ́ parẹ́ èèyàn gúdù jọlọ kí ni kéèta jẹ́ tó parẹ́ wọ́n ti gbọ́lágájá wọ́n ti kiri ọ́ parẹ́ ní alágbàtí sí báyìí kí ló dé am yahsuduna an-nasa ala ma atahumullahu min fadlihi ṣé fẹ́ àwọn èèyàn máa ṣe kéta àwọn èèyàn nítorí oore tèmi ọlọ́run ṣe fún ṣé bí mọ́lọ́run mo sóore fún wáyé tó fi lè bí èmi ọlọ́run lérí oore mọ́ sí kéta tí mo fún sóun ló ṣe rẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ẹ̀ ṣe bá fáwọn ará ilé Ibrahim afún wa ní tírà afún wa ní ikima ìmàmàlò afún wa atainahu mulkan adhima ọlá tó tóbi la fún àṣebágbára òsì kámàrà lébùrẹ́ mu ẹni tó ń ṣe kíta agbára rẹ̀ ò lè ká ọlá rẹ̀ ó tó máa gòkè sí ní o ìdí táwọn àbáwá fi máa ń lo ayé àrùn Suratul Nisa ayà 54 Suratul Mulk ayà 3 àti Suratul Ahqaf ayà 31 Suratul Ahqaf ayà 31 náà ni pé ya qawmana
ajibu da'iyallahi wa aminu aya fi máa ń pè àwọn àjànú jáde ni tó bá tó lọ́wọ́ àjànú mú pé ẹ̀yin tẹ́ ojúkójú tó wà lára ẹni iṣẹ́ ọ̀ jáde ẹ̀mọ́wulẹ̀ ká àkọ́ lẹ́yìn ìgbà náà a wà á ka ma'udhatayn kúlẹ̀ àwòsù kìíní àti suratul ikhlas kúlẹ̀ wallah lẹ́yìn ìgbà náà ọ wà á ka àwọn aya tá à ń pè ní ayatu shifa àwọn aya tá a fẹ́ dákọ̀ yìí òun là ń pè ní ayatu shifa àwọn aya ìwòsàn ní gbogbo tó lọ́n ti dákọ̀ ìwòsàn náà Al-Qur'an ọ̀nà mẹ́fà ni kódà tí èèyàn bá ní permanent sickness ọ̀rọ̀ kíní kan mo tó bẹ́ sọ yóò ẹka àwọn àyà ìsinú omi ó lè jẹ́ omi Zemzem ó lè jẹ́ omi òjò ó sì lè jẹ́ omi odò tí ń sàn àwọn omi mẹ́tẹ̀ẹ̀ta ń lọ̀gá omi o àyà Kùránì lọ bá kẹ ẹka bẹ́ẹ̀ ẹnikẹ́ni yẹn ó máa mú kọ́ máa fi wẹ̀ bí idhnillahil wahidil qahhar tí ó bá jẹ wípé kò ní sí tí ìbá ti yóò rí wòsàn tí ó bá tó wá rí wòsàn ìgbà ìgbẹ́ ìpé ó súnmọ́ kọjọ́ lọ́jọ́ ni èyí ó tó kà sínú oyin ó tó ní báwọn afá lọ́tí sí máa ń sàlàyé rẹ̀ tí ó lẹ́bọ̀ kankan ní ojú pé ayàpàní náà lọ́ máa lò lọ ẹ ń bá wá ní Kùránì òtò lọ́sẹ̀mọ̀ tó lóògùn ní ẹni ọbọ̀ ọ̀tá kẹ́ àwọn náà máa ń fúnra aládùn àṣepè ní káfúnra wa ní àbúrò ẹ̀ burú ìpètò fẹ́nu ọlọ́ọ̀ka Suratul Isra ayà 82 wa nunazzilu minal Qur'an ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin ṣùgbọ́n gbogbo tábà ka Kùránì fún yóò jẹ́ mùmìnì ní ọlọ́run náà sọ́lọ́ ohun Kùránì ò lè wúlò fún kéfìlú wala yazidu zalimina illa khasara Suratul Fussilat ayà 44 qul huwa lilladhina amanu hudan wa shifaa qul huwa lilladhina amanu hudan wa shifaa odi mélòó odi méjì inú mẹ́ta Suratu Yunus aya 57 Suratu Nahl aya 69 Suratu Tauba aya 14 àti Suratu Shu'ara aya 80 tábà ti ka gbogbo àwọn tí mò ń sọ yìí mẹ́ta rẹ̀ àákà pẹ̀lú kẹrẹ àtọ̀dá tí è ṣe a'udhu billahi minash shaitani rajim ìrọ̀ tọ́wọ́ tí a kàtẹ́bà ọwà bẹ̀rẹ̀ àwọn àdìkárù tí wọ́n sọ pé as'alullah al-azim rabbal arshil azim an yashfiyaka tó bá jẹ́ kọ́ bá ń kà fún yàn tó ẹ̀ pé wọ́n lọ ń kà fúnra rẹ̀ an yashfiyani ẹ̀kàyùn lẹ́ẹ̀méje ẹ̀tù bọ́bẹ̀ pé u'idhuka bi kalimatillahi tamma tamma min kulli shaytanin wa hamma wa min kulli aynin láàmà ọkàyún lẹ́ẹ̀mẹ́ta ó tó bọ́bù mi pé Allahumma rabban nas adhibil ba's washfi anta shafi la shifaa illa shifaa'uk shifaan la yugadiru saqaman ọkàyún náà lẹ́ẹ̀mẹ́ta ó tó bọ́ síbi hasbi Allah la ilaha illahu tawakkaltu alayhi wa huwa rabbul arshil azim ọkàyún lẹ́ẹ̀méje ó wá bọ́ síbi bismillahi alladhi la yadurru masmihi shay'un fil ard wala fis sama wa huwa as-sami'ul alim ọkàyún lẹ́ẹ̀mẹ́ta ó wá ẹsẹ̀ ka àdúrà tí mo sọ lẹ́ẹ̀kan pé Allahumma hadhhib anhu harraha wa bardaha
wà wá sọ́ba ha tó bá ti wá kàbáwọn ènìyàn wà fún ẹwẹ̀ fún 7 days yóò sì máa mú bí ìdínlá ojúkójú tó wò táà bá máa nídìí àwọn ilé ojúkójú tó wò táà máa yóò kó mbẹ ọwá kú ikán tó wà mbẹ tó lọ́mọ wẹ́rẹ́ ni àwọn ọmọ wa wẹ́rẹ́ táà ń sọ yìí alẹ́kún ẹjáde mo sọ lẹ́ẹ̀kan àáfàdìkárù sí ẹ lẹ́nu ni pé a sọ yìí pé bísmìlá irú bísmìlá ìdílé àdúrú máa ṣe mí sẹ́yìn fúlẹ̀ àdúrà lábí sàmán wọ́wọ́ sẹ́mìnà ní bísmìlá lẹ́dí láyà àdúrú máa ṣe mí ṣe ń fúlẹ̀ àdúrà lábí sàmán wọ́wọ́ sẹ́mìnà ní ọmọ tó bá ti kà àgbàlagbà tó kà bójúkójú wò kò lè lápalá rẹ̀ tó bá ti kà kó tó jáde ní bẹ́ẹ̀ ni ọ̀sàdúà kò lápá kankan ó ti dirẹ̀ lámúrè ó ti protect ààrẹ láti ń sọ àwọn nǹkan ìpé bismillah alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis samaa wa huwa as-sami'ul 'alim kama wí bismillah alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis samaa wa huwa as-sami'ul 'alim ìyọ̀bá nígbàtí ma'udatayn tó wá sọ̀kalẹ̀ fúlẹ̀ òsù kìríkèjì ànàbí bá ní àwọn nǹkan tánàbí tuntun máa ń ṣe ládùá tẹ̀lẹ́tẹ̀lẹ́ ànàbí ọwá ṣe mọ́ ọwá bẹ̀rẹ̀ sí fúlẹ̀ òsù kìríkèjì bàbá ńlá wúwo di ìsọ̀kú lọ́wọ́ ojúkójú ní kọ́ ọmọ sí fúlẹ̀ òsù kìríkèjì torí pé bẹ́ẹ̀ pé wà min kulli hasidin idha hasada ọ̀n bẹ́ẹ̀ gbogbo oníkèéta sẹ́wọ̀n pẹ́ ní ire òun tẹ ẹ̀mí rẹ̀ tí èsẹ̀ mi bú tó bá rí nǹkan gan tí ó ṣàdúrà sí ó lè má lápá ṣùgbẹ́ ní ibi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pẹ́mí rẹ̀ wulẹ̀ dọ̀tí kò wulẹ̀ fóore gan bí kó rẹ̀ rẹ̀ ọbọ̀ ni ìyànbá tó bá wá jẹ́ yí pé nínú àwọn àdúrà mi tàtún mi máa ṣe tá a bá rẹ̀ tí nǹkan yẹn mú a lè gbọ́ lè báyìí ọjọ́ ọmọ wẹrẹ ní ọjọ́ àgbàlagbà ní pé tàríká ara ń pé wọ́n ti gẹ́ẹ̀tì dáadì gígẹ́ẹ̀tì yẹn tó ọkọ́ mọ́ wáṣọ́ lórí gan ní àìmùsẹ̀ mọ́tí ìmọ̀ ronú pé àbáyé kẹlọ́sà sí ṣérù kọ kọ́kọ́ tírìtì àìmù náà tó bá dúpọ̀ tírìtì àìmù kọ́ wá sí àhán ọwọ́ akọ̀rọ̀ sí irú pé bọ́yá sàsí ni bọ́yá kìíní kan ni sọ pé bísmìláhì àríkíkà tó bá jọ́ pinnu ń ṣe fún tó bá jẹ́ kóbìn àríkíkì min kulli shay'in yu'dhika tó bá jọ́ bin yu'dhiki min sharri kulli nafsin wa aynillah yashfik bismillahi arkik ìyẹn bá in tí ma wá fi parí rẹ̀ kó tó di pé ma gba ìbéèrè o náà ni ìntọ́sẹlẹ̀ sí Hassan àti Hussein nígbàtá méjèèjì rọpọ́ lọ́rú kalẹ̀ tí wọ́n tàbọ́nbọ́n mọ́ wọ́n èsè ìbejì o táwọn àfáà yìí máa ń parọ́ tí bàbá tí ma bí ànàbí ní ilé ìdá ọmọ tó ní àtúkò ọmọ tó ti bí kẹjọ pé Hassan ilé Hussein olóòdá díẹ̀ àwọn bá Nàìjíríà ìgá bẹ lára ọ̀pọ̀lọpọ̀ so àwọn sánà ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n ò ṣeré mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní wọn níwọ̀ ọgbà kí ló máa ọmọ títí ń tẹ́tẹ́lẹ̀ tí ìyẹn náà bá rí bá àwọn ọmọ títí ń ta pọ́npọ́n ló bá dúpẹ́ kìíní kẹ̀kẹ́ ló bá rọ kalẹ̀ máa rí àmì náà kí ló dé àwọn ọmọ yìí kí ló mú yín báyìí ṣèṣe pé ìwọ ọmọ mẹ́rin ti fẹnu kọ ẹwọ kí ló dé àmì nígbà tó náà bá ń rojọ́ òní bá wí pé kọ́ máa fẹnu kọ ni wọ́n náà ló tó ń gbò bí kíní ọ̀pá tó bá ti rí bá tí ẹ̀ sáré bí wọ́n rọ kalẹ̀ pọ̀ lọ́dún bá èyàn àsọ pé Allahumma Jibril wà bá nàbí ọ̀nà wa kọ ládùá yìí wọ́n fà nàbí látòkè sẹ́mọ̀ lọ wọ́n fà nàbí náà kàlí àdúrà gidi tí èsè jájá ń kọ́sọ̀ jájí húwà ọwá wúwo sí káàkiri ó ní Allahumma dha sultanil azimi
walimanni liqadim والمن القديم dhaliwajhi likarim والوجه الكريم waliya likalimati tamat ولي الكلمات التامات wa da'wati limustajabat ودعوات المستجابات afi عافي ẹ wà fi dá ṣiṣẹ́ ẹ dá akọ ọmọ sí bóyá mari ni o Kàbírù ni o Gbàdá ni o afi mari afi Rasaki afi Amina min anfusili jin من أنفس الجن wa ayunil ins وعين الإنس. kò jù bá ń lọ bá nàbí ṣe ṣe láwọ̀kọ́ ẹ̀kejì ẹ̀kẹta bá méjì ṣe dìde lẹ́nu ànábì ṣe ṣe ńlá ọlọ́bọ́ ma ṣe sínú omi ó fi wẹ̀ kò mú ọmọ yìí pé nọ́mà gbígbóná yìí kì í ṣe ti àìnù wọ́n àṣẹ lọ́mọ tírìtì kìíní ìwọ náà gbogbo tá à ń sọ yìí máa ṣe àìnù test bá ń fọmọ fún ẹ̀ tí nǹkan ṣẹlẹ̀ sí ń gbọ́ bá sí láàrin bíi ọdún ọdún eléyìí èso ojúkojú ọfẹ́ sí kìnọ́mà ni wọ́n á tírìtì ẹ̀ lọ́nà tó hospital báwọn kọ́ bá máa gbogbo nínú orí fífọ́ tó bá ti hárí bá ànábì wá ní ẹwà ẹ̀yin èèyàn rúdú anfusakum wa nisaakum wa awladakum bi hadha at-ta'wil fa innahu lam yata'awwadh lil muta'awwidhuna bi mithlihi ẹ wá máa lo àdúrà yìí ó kẹ́ ẹ máa fi ṣe protection ẹ máa fi ṣe protection fáwọn ìyàwó yín ẹ̀mí ara yín gẹ́gẹ́ ẹ máa gbọ́n tánàbí sọ ẹ̀mí ara yín ẹ máa fi ṣe àwọn ìyàwó yín ẹ fi ṣe àwọn ọmọ yín ẹ máa fi ṣe pẹ̀lú torí tí ìrí ẹnìkan tó lóun lè ní oògùn ìsọ̀láyé tó lè rí ìrùsọ ilé tí a bá mú wá látòkè sánmà ànábì gan kọ̀nfàmù lélẹ̀ yóò látòkè sánmà so torí àwọn tá bá fẹ́ béèrè ibi tí a ti dàdúró ni so fóònù tí mo fi ń ṣètọ́dọ̀ tèmi ó ní màá fi gba ìbéèrè so ó fi hàn pé ìbéèrè yẹn yọ lórí save your soul àwọn tá bá fẹ́ lọ béèrè a lè lọ jọ ìrìn bẹ́ẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún torí pé àwọn ò ní pẹ́pà jẹnẹrétọ̀ kémi náà sì lè gba fáànù ìṣẹ́jú mélòó sára kó tó di pápá jẹnẹrétọ̀ so kọ́lọ̀ ń kọ́ sànù wassalamu alaikum.